أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. So alhamdulillah wassalatu wassalamu ala rasulillah wa ala alihi wa sahbihi ajma'in wa ba'd. Ẹ dákun torí Ọlọ́run tá bá ti ń wọlé padà. Ó dà pé network ló break kíní yẹn. So tá tún láǹfààní ká tún try network mi. So torí pé kì í ṣe irú àwọn nǹkan tá ń lò. So kọ́lọ́n kó dànù. Ẹ dákun ẹ bá wa pé àwọn èèyàn wọlé padà. Kẹ̀sì bá wa share ètò yẹn. So kẹ̀sì bá wa tẹ gbogbo ohun tó bá yẹ kí a tẹ̀ ń bẹ̀. Ẹ rí pé tí à ń bá lọ torí pé mi ò padà láǹfààní àti rí àkọ́kọ́ yẹn ní top mọ́. Ẹ rí pé ibi tá a dé tá ń ṣàlàyé ọ̀rọ̀ lọ ni pé Mariatul Kiptiya yìí kìí ṣerú ànábì, kìí sì ṣerú fún ìyàwó ànábì kankan nínú àwọn ìyàwó ànábì Muhammad. Ṣé rí tí ó kọ́kọ́ yé aláìmọ̀kan ẹni yìí ni wípé tá a bá ń sọ̀rọ̀ àwọn wàhálà tí máa ń ṣẹlẹ̀ láàrin ọkọ àti ìyàwó, àwọn ànábì Ọlọ́run ò mórí bọ́ ń bẹ̀. Tá a bá ń sọ̀rọ̀ nípa àwọn mushkilatul bayt, àwọn wàhálà inú ilé, òun ló bí tó fi já sí pé ànábì Nuh kò mórí bọ́ ń bẹ̀, ànábì Lut kò mórí bọ́ ń bẹ̀, kódà ànábì Ibrahim alayhi salam kò mórí bọ́ ń bẹ̀, torí pé ẹ̀dẹ́ èèyàn ni wọ́n. Àwọn ìyàwó wọn èé sì ṣànábì Ọlọ́run, ànábì Ọlọ́run sì lọ́kọ wọn. So ìyẹn fi hàn pé bá ànábì Ọlọ́run bóun bá ń hùwà bí ànábì, àwọn ìyàwó wọn náà máa hùwà bí èèyàn. Káàkọ́ lọ ọmọ yẹn. Ibi mo wá ti lọ ni wípé bóyá ká tún jọ á padà gbọ́n tí arákùnrin yìí ń sọ. Bóyá kí n sì kọ́kọ́ plane tó sọ nípa Mariyatu yẹn tó ń fi al-Bukhari, Sahihul Bukhari tó fi ń ṣe sọ́ọ̀sì fún Islam. Sahihul Bukhari èé ṣe sọ́ọ̀sì fún Islam bí tí ń wò mọ̀. Àwa la sọ Sahihul Bukhari di sọ́ọ̀sì. Ọlọ́run ò recognize Sahihul Bukhari. Ọlọ́run ò recognize Sahihu Muslim. Ọlọ́run ò recognize ìwé kan yàtọ̀ sal Qur'an fún ànábì Muhammad. Ìwé yìí náà ló ń júwe bá nábì ṣe rí. Òun náà ló ń júwe bí Islam ṣe rí. Òun náà ló ń júwe bọ́lá ó ti rí. Àmọ́ ó ṣe ni láàánú wípé àwọn tí wọ́n wá gba Islam láti inú ẹ̀sìn míì, wọ́n wá sọra wọn di dominant of knowledge lé àwa tá a lẹ̀sìn lọ́wọ́. Wọ́n wá ń bá wa kọ àwọn tí ò ní kún ànábì wa lé, tí ó yẹpẹrẹ ànábì wa. Tá a sì gbà tá a gbé lórí. Sahihul Bukhari tá ń sọ yìí, àwọn sàhábà ò mọ̀wé tí ń jẹ́ bẹ́ẹ̀. Àwọn tábì'ín ò mọ̀wé tí ń jẹ́ bẹ́ẹ̀. Àwọn tábì'ín náà wọ́n àmọ̀wé tí ń jẹ́ bẹ́ẹ̀. Láwọn ikọ̀ mẹ́ta tẹ́ sọ pé òun gan ni wọ́n ń pè ní àwọn as-salafu salih nínú ọ̀rọ̀ Islam. Tẹ́ ní manhaju wọn la máa lò. Ẹ wá wo wàhálà tá a fi Sahihul Bukhari dálẹ̀. Mo wá bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé fún wa wípé tá a bá ń sọ̀rọ̀ ìwé tá a lè pè ní source of Islam, mo ti kóòtì àwọn àyà yẹn lọ́wọ́ nínú Suratul Baqarah àyà ẹlẹ́ẹ̀kejì. Hudan lil muttaqin lọ́lọ́ ń pè guidance to those who fear Almighty Allah, fáwọn olùbẹ̀rù Ọlọ́run. So nínú Suratul Baqarah 185 Ọlọ́run tún ló ń bẹ Hudan linnas. Ìwé yìí ni ìwé tí ó máa fi àwọn èèyàn mọ̀nà. Wa bayyinatin, òun sì ni ó máa ṣe àlàyé minal huda wal furqan, ni ó máa ṣàlàyé ìmọ̀nà fáwọn èèyàn, ni ó jẹ́ kán mọ̀ yàtọ̀ láàrin irọ́ àti òdodo. Tí wọ́n bá sọ wọn aládìísì ni ó ṣàlàyé Kùránì fún wa. Ọlọ́run sọ níbi kan ó ní al-Kùránì yìí tibyanan likulli shay'in, òun ni ó ṣàlàyé gbogbo nǹkan. Níbi kan ó ní inna hadha al-Qur'an yaqussu ala bani Israel. Ìwé yìí gan ni ó ṣàlàyé àwọn tí ò yí àwọn Banu Israel, àwọn tí wọ́n fi ń pamọ́. Ìwé yìí ni ó ṣàlàyé ẹ̀ fún wọn. Lénìí wọ́n wá ní Bukhari ni ó ṣàlàyé ìwé Ọlọ́run.
lé àná Muhammad lọ́wọ́ wọ́n ní Muslim ni ó wàá ṣàlàyé ìwé Ọlọ́run lẹ́ni tó Ọlọ́run fi rán lọ́wọ́ tó bá tún wo Suratul An'am aya 88 ó ní dhalika huda alqur'ani yìí gangan hudallahi òun ní ìmọ̀nà tó wá látọ̀dọ̀ Ọlọ́run yahdi bihi man yasha tọ́lọ́run máa ń lò láti fọ̀nà mẹ́ni òun. Bákan náà Suratul A'raf aya 52 ó ní laqad jinahum bi kitabin àwọn Ọlọ́run ti fún wọn ní ìwé kan mi wá mọ̀ bóyá ìwé Bukhari ní ìwé ọ̀hún o fassalnahu ala ilmin táwọn Ọlọ́run ti ṣèfọ́ sí wẹ́wẹ́ rẹ̀ lórí mímọ̀ àmọ̀dájú huda tó sì jẹ́ ìmọ̀nà wa rahma tó ń jẹ́ àánú li qawmin yu'minun fáwọn tí wọ́n bá jólúgbàgbọ́. tó bá lọ sínú Suratul Naml ó ní hudan wa bushra lil mu'minin ìwé yìí gangan ní ìmọ̀nà àtoríire fáwọn olùgbọ́lọ́ngbọ́. Bákan náà tó bá wá sínú Suratul Luqman aya ẹlẹ́ẹ̀kẹrin ó ní hudan wa rahmatun lil muhsinin ìwé yìí ní ìmọ̀nà àti àánú gbogbo ẹni tí ó bá ṣẹ̀sìn dáadáa. Nínú Suratul Fussilati aya 44 kúl ìrà Ànábì sọ fún wọn pé huwa lilladhina amanu ìwé yìí ń bẹ fáwọn tí wọ́n gbà mí gbọ́. Huda òun ni ìmọ̀nà wọn wa shifa òun ni ìwòsàn wọn. Nínú Suratul Jathiyah aya 11 ó ní hadha huda eléyìí gangan ní ìmọ̀nà. Ẹ wá dákun báwo ni ìwé Bukhari ṣe wá ń jẹ́ sọ́ọ̀sì Islam, báwo ni ìwé Muslim ṣe ń jẹ́ sọ́ọ̀sì Islam? À ń fẹ́ kí pásítọ̀ yóò kọ́kọ́ lọ mọ̀ dájú pé Sahihul Bukhari ò represent Ànábì Muhammad sallallahu ta'ala alayhi wa sallam, kò sì lè represent Ànábì. Àfáà yìí wá ní ó l'Ànábì bá ọmọ ọ̀dọ̀ ìyàwó ẹ̀ sùn. Lára àwọn àkọkúkọ tí wọ́n kọ kalẹ̀ nìyẹn. Mariyatul Kibutiyya kìí ṣe ọmọ ọ̀dọ̀ fún ìyàwó Ànábì kankan. Ìyàwó Ànábì gangan ni tó sì ń jẹ́ last wife fún Ànábì. Mariyatu bintu Shamu'un al-Kibutiyya ọmọ Egypt ni, Egyptian ni. Òun ni ìyàwó tá Ànábì fẹ́ gbẹ̀yìn. Ẹni tó fún Ànábì lóbìnrin náà òun ni wọ́n ń pè ní al-Malikul Muqawqis, ọba tí wọ́n ń pè ní Muqawqis. Ní ọdún keje tá Ànábì ṣe hijira wá sí Medina, léyìí tó ń ìyẹn lọ́dún t'Abu Hurairah gan gba Islam, l'Ànábì fẹ́ arábìnrin yẹn. Ìyẹn túmọ̀ sí pé tá a bá wò ó, Ànábì ó ránṣẹ́ sí Ànábì látara pé Ànábì kọ lẹ́tà sí. Wọ́n á gbọ́ lẹ́tà tí Ànábì kọ. Tá Ànábì kọ nígbà náà. Bẹ́ẹ̀ ọmọ tá ń sọ yìí gan, jẹ́ kí n ṣàlàyé díẹ̀. Ó rí i pé òun àti lọ́dún keje Ma'at bun Abi Balta'a fa'arada 'alayha al-islam fa'aslamat. Wọ́n wá ní yàrá ahlu sunna wal jama'a anna ar-rasul qad ittakhadha sirriyya wa lam ya'qidu 'alayha. Ibi àwọn ahlu sunna Salafiyya tí ń bà nǹkan jẹ́ nù. Wọ́n láwọn ahlu sunna àwọn làwọn sọ wípé ìyàwó tá Ànábì fẹ́. Àwọn ahlu sunna ni wọ́n wá sọ wípé Ànábì kọ́kọ́ mú ní ọmọ ọ̀dọ̀ ni, kò kọ́kọ́ ta kókó ẹ̀. Wọ́n ní lakinnahum ya'taqiduna annaha akhadhat hukma ummahatil mu'minina, àmọ́ wọ́n gbà pé ìyá àwọn mu'mini ni. Ẹ wo bọ́n ṣe ń kó bá Islam. Ba'da wafati Rasulillah sallallahu alayhi wa sallam duna an tu'adda minhunna. Wọ́n ní lẹ́yìn ikú Ànábì mi ò fẹ́ lọ bẹ̀ yẹn. Àmọ́ lọ́dọ̀ àwọn Ṣíà, àwọn rí lọ́dọ̀ tí wọ́n yí pé anna amin ummahatil mu'minin, pé nínú ìyá àwọn mu'mini ni. Lẹ́yìn tá Ànábì kú, àwọn ahlu sunna gbà pé kìí ṣe nínú àwọn ummahatil mu'minin. Anjabati Mariyatul Rasul thalithu abna'ihi Ibrahim, ọmọ kẹta tó ń jọkùnrin tá Ànábì bí láyé
Máríà yìí ló bí i fún. Ọmọ náà sì kú lọ́mọdé nígbà tí òun náà wà ní ìkókó. Ìyẹn ń jẹ́ àwọn àkóbá tí wọ́n ń fi àwọn ìtàn tí ò sí nínú Islam tí wọ́n ń fi ń ṣàkóbá fún Islam. Kọ́lọ́n kó dákun kó ṣàánú fún wa, kó gbé làákàyè wa, kó tètè bá wa dá a padà sópopó, ká lè mọ ní tá à ń ṣe, ká sì lè mọ ibi tá à ń lọ lórí ọ̀rọ̀ ẹ̀sìn wa. Mariatul Kiptiya ni mo kàn ra sọ fún wa níwọ̀nba ṣókí ni, kọ́lọ́n kó ṣíjú àánú wa. A rí pé Maria yìí bí ìtàn ẹ̀ ti rí nù. Maria yìí ṣe ọmọ ọ̀dọ̀ fún ìyàwó Ànábì o. Ìyàwó Ànábì gan ni Mariatu al-Qibtiyya. Kọ́lọ́n kó dákun kó bá wa ṣíjú àánú arákùnrin tí máa parọ́ mọ́ Islam tó dẹ̀ ń parọ́ mọ́ Ànábì. Naam, ẹ jẹ́ kí n wá sọ báwo la Ànábì ṣe rí Mariatul Kiptiya yìí fẹ́. Lamma arsala ar-rasulu kitaban ila al-Maqawqis hakim al-Askandariya. Nígbà tí Ànábì kọ lẹ́tà ránṣẹ́ sí ọba Maqawqis tó ń jẹ́ ẹni tó ń darí Askandariya, ìlú tí wọ́n ń pè ní Alexandra, wa naibul amu lid-dawlati al-Byzantiyya, tó sì jóhun náà lẹ́ni tó jẹ́ igbákejì fún ìjọba tí wọ́n ń pè ní Byzantiyya nílùú Masar. Arsala ma'ahu Atab bun Abi Balta'a. Ànábì rán ẹni tá a dárúkọ ní Atab bun Balta'a yìí ló rán lọ. Wa kana ma'rufan bi hikmatihi wa balaghatihi wa fasahatihi. Ẹni yìí mọ̀, kana ma'rufan bi hikmatihi, ó jẹ́ nìkan tó ń mọ̀ bí ẹni yẹn ṣe gbọ́n nínú gbọ́n ta tó. Ó sì mọ̀ pé ẹni tó mọ̀rọ̀ sọ ni, ó sì dá láwọn. Ìdí nìyẹn fa akhadha Atib kitaba rasul ila Masar, tó fi já sí pé Atibu yìí òun ló mú ìwé Ànábì lọ Masar. Wa ba'da an dakhala ala al-Maqawqis, lẹ́yìn tó dé ọ̀dọ̀ ọba Maqawqis alladhi rahiba bi, tí yẹn gbà láàyè. Wa akhadha yastami'u ila kalimatin Atabin, ó wá bẹ̀rẹ̀ sí ní tẹ́tí sáwọn ọ̀rọ̀ Atibu yìí. Faqala lahu ya hadha, èsì tọ́ba yẹn fún Atibu ń jọ náà ni wípé, ìrẹ́ arákùnrin yìí, inna lana dinan lan nada'ahu, àwa lẹ́sìn tá à ń ṣe o, tá a sì ní fi ẹ̀sìn ilẹ̀, a ní fi ẹ̀sìn náà lẹ̀, illa lima huwa khairun minhu, àyàfẹ̀sìn tá a bá rí tó bá tún dáa ju ẹ̀sìn náà lọ. A'jaba al-Maqawqis bi maqalati Atab. Al-Maqawqis ó fọ́ fún ọ̀rọ̀ tí ń jáde lẹ́nu Atab. Faqala al-Atab, ó wá sọ fún Atab ń jọ́nà yìí pé, inni qad nadhartu fi amri hadha an-nabi. Mo ti wòye sọ́rọ̀ Ànábì tó rọ̀ ń ṣe yìí o. Fawajadtuhu, in tí mo rí nú ọ̀rọ̀ rẹ̀ ni wípé, la ya'muru bi zuhudin fi. In tí mo rí ń bẹ̀ ni pé, la ya'muru bi zuhudin fi, wala yanhi هم مرغوب فيه، ولم أجده بالساهر ضال ولا الكائن الكاذب، ووجدت معه آية النبوة صلى الله عليه وسلم بإخراج الخبء والأخبار وبالنجوى وزأنظر. ẹni wá ń fún lẹ́sìn jọ́nà pé mo ti wo ọ̀rọ̀ Ànábì yìí, mo wòye sí, mo sì rí pé ẹni yìí la ya'muru bi zuhudin fihi, gbogbo ọ̀rọ̀ tí ń sọ yìí kò sọ̀rọ̀ téèyàn lè kó dànù ńbẹ̀, kò sì sọ ọ̀rọ̀ kan tá a lè sọ wípé èèyàn lè kó dànù. walam ajidu bisairin dallin, mi ò rí eléyìí lẹ́nu tá a lè pè lópìdán olóògùn tá a fẹ́ sọ pé ó wá ṣe àwọn èèyàn lọ́nà. walal kainil kadhibi, a sì lè pè ní dáfádáfá òpùrọ́. ẹwùjọ́ tí wọ́n ti ń pa àwọn adáfá lópùrọ́ bọ̀ látàrí Ànábì ká Ànábì ó tó dáyé. ó ní wa wajadtu ma'ahu ayatan nubuwwa, mo rí àmì pé Ànábì Ọlọ́run ni. bi ikhrajil khab'i wal akhbar bin najwa wa sa'ansur. àfáà yẹn sọ̀rọ̀ lọ́bẹ̀. Maqawqis gba lẹ́tà Ànábì. nígbà tó gbà á, kí ní bẹ́ẹ̀ torí pé Ànábì tún stamp ẹ̀. Ànábì stamp ẹ̀, kí l'Ànábì kọ síbẹ̀?
in tó kọ síbẹ̀ ni pé bismillahir rahmanir rahim. Òun náà kọ lẹ́tà padà sáà nẹ́bì pé ila Muhammad ibn Abdullah min al-Maqawqis, látọ̀dọ̀ pẹ̀lú orúkọ Ọlọ́run ọba aláàánú jùlọ. Ila Muhammad ibn Abdullah, sí Muhammad ọmọ Abdullah min al-Maqawqis, látọ̀dọ̀ Maqawqis azimul Qibti, ẹni tó jẹ́ èèyàn ńlá láàrin àwọn ará Egypt. Salamu alaik, láàfin Ọlọ́run kó máa bá wa Muhammad, amma ba'du, lẹ́yìn rẹ̀. Faqad qara'tu kitabaka, mo ti ka ìwé rẹ̀. Wa fahimtu ma dhakarta fihi, in tó sọ ń bẹ̀ ó yé mi. Wa ma tad'u ilayhi, in tó ń pèpè sí ń bẹ̀ ó yé mi. Wa qad alimtu anna nabiyyan baqiya, ó dá mi lójú pé lóòótọ́ ànábì Ọlọ́run ṣì kò tíì tán. Wa kuntu azunnu annahu sayakhruju bish-Shami, èyí tẹ́mi ń wò ní wípé Ṣáàmù lànábì náà ó ti jáde. Wa qad akramtu rasulaka, òjíṣẹ́ tó rán sí mi mo ti ṣàpọ́nlé rẹ̀. Wa ba'astu ilayka bi jariyatayni lahuma, mo sì ti fún àwọn ọmọ obìnrin méjì fún ọ. Makanin, láwọn ọmọdé pé àwọn jẹ́ pé lahuma makanun fil kibti azimin, ọmọ èèyàn ńlá ni wọ́n, ọmọ èèyàn ńlá ni wọ́n láàrin Masar, ọmọ ìjòyè ni wọ́n. Lànẹ́bì náà fi tọrọ fánẹ́bì, lòun ń pè lẹ́rú ìyàwó ànẹ́bì pẹ̀lá ìmọ̀kan rẹ̀ látara àkọkúkọ tí wọ́n kọ sínú àwọn tírà. Ó ní wa bi kiswatin, àti pẹ̀lú aṣọ. Wa hadaytu ilayka baghlatan, mo sì tún fi ẹṣin kan ránṣẹ́ sí ọ. Litarkabaha, kó máa gùn. Wassalamu alayk, àláfíà Ọlọ́run kó máa bá wa ànẹ́bì. Wa kanatil hadiyatu jariyatayn, lára tó fún ànẹ́bì ni pé ó fún ànẹ́bì lọ́mọ obìnrin méjì. Mariyatu bintu Sham'un al-Qibtiyya, ìyẹn ni Mariyatu ni al-Qibtiyya yẹn. Wa ukhtuha, àti ẹ̀búrò rẹ̀ tàbí kápẹ́lẹ́gbọ̀n rẹ̀ Sirina bintu Sham'un. Ọmọ èèyàn ńlá ni wọ́n, ọmọ níbi níran. Wa alfu mithqali dhahaban, mo tún wá fi góòlù 1000 mo kó sí. Wa 20 thawban, mo fi aṣọ 20 mo fi síbẹ̀. Wa bagulata daldal, ẹṣin tí wọ́n ń pè ní daldal, mo fi síbẹ̀. Wa shaykun kabirun yusamma ma'bur, àgbàlagbà kan wọ́n ń pè ní ma'bur, mo fi yẹn náà mo fi kún. Wa fil Medina akhtar rasul Mariyata li nafsi, nígbà tí wọ́n dé Medina, tí wọ́n mú àwọn ọmọ yẹn dé Medina, lànàbí ṣẹ̀ṣà Mariyatul Qibtiyya láti fẹ́. Wa wahaba ukhta Sirina li sha'irihi Hassan ibn Thabit al-Ansar, ló wá yànda Sirina yẹn fún Hassan tó jẹ́ kọrinkọrin, tó bá ń forin dáàbò bo ànábì Muhammad nígbà táwọn èèyàn bá forin bú ànábì, tánàbí ò sì lè dá orin padà. Mariyatu kìí ṣe ẹrú, ọ̀rọ̀ aláìmọ̀kẹ́ni kéèyàn pè lẹ́rú. Ìyàwó ànábì ni, tánàbí fẹ́, tó sì bímọ fánàbí. Òun ló bí Ibrahim, tó kú ní kókó lásìkò tí ń mú lọ́wọ́, tó bá ànábì nínú jẹ́ débi pé ànábì ń sun ẹkún. Táwọn èèyàn ń bèèrè pé Abdurrahman ibn Auf ní ń bèèrè ń jọ́nà yìí pé atabqi ya Rasulallah, ìrẹ́ ànábì ó ń sunkún ni. Faradda alayhi ar-rasul, tá ànábì dá ọ̀rọ̀ náà padà sí lẹ́nu pé wal qalbu yahsun wala naqulu illa ma yuridi rabbana, lóòótọ́ ọkàn wa gbọgbẹ́, àmọ́ àwí nǹkan kan tó yàtọ̀ sí tí ń yọ Ọlọ́run ọba wa nú. Wa inna la firakika ya Ibrahim lamasunun, ìrẹ́ Ibrahim, fífi wálẹ̀ tó yà wálẹ̀ yìí, ìbànújẹ́ ọkàn ló jẹ́ fún wa. Naam. Mariyatul Qibtiyya yìí, ó jẹ́ nìkan tó ní ààyè tó tóbi lọ́dọ̀ ànábì Muhammad sallallahu ta'ala alayhi wa sallam. Ẹ̀rí wípé ó ń jẹ́ kó yí wọn ń bẹ̀ wípé innakum satafta'una Misra wa hiya ardun yusamma fiha al-qiratu fa idha fatatumuha fa ahsinu ila ahliha. Ẹ̀kọ́ kan rí lára ànábì pé béèyàn bá délùú téèyàn ti fẹ́ ọmọ,
èèyàn máa ń ṣe dáadáa sílùú àwọn àna rẹ̀ ó ní fa inna lahum dhimmatun wa rahmah aw dhimmatun wa sirah ẹgbọ́n tá nàbí sọ ó lẹ́yìn nínú Sahihu Muslim yẹn nínú àdíìsù náà wọ́n lá nàbí sọ pé innakum satafta'una Misra ẹ̀ ń padà bọ̀ wá wọ ìlú Masaro tẹ́yìn mùsùlùmí bọ̀ wá pàṣẹ ẹbẹ̀ wa hiya ardun fiha al-kiratu ìlú kan ní o tó já sí pé oore ń bẹ ń bẹ o fa idha fatatumuha kiratun òkè náà ń pè ní kíra o oore ń bẹ ń bẹ fa idha fatatumuha tẹ́ ẹ bá ti lè láǹfààní àti wọ Masar fa ahsinu ila ahliha ẹ ṣe dáadáa sáwọn ará bẹ̀ o fa inna lahum dhimmatun wa rahma torí pé wọ́n ní ìwọ̀ ìsọmọ́wá àti ìbí wọ́n ní ìwọ̀ ìbí lára wa o aw dhimmatun wa sira tàbí ká sọ pé wọ́n ní ìwọ̀ ìjẹ́ àná nínú rìwáyà kan ó ní istawsu bi ahli Misra khaira ẹ ṣe dáadáa pẹ̀lú àwọn ará Masar fa inna lahum nasaban wa sira torí pé àwọn tá ń sọ yìí ìbí yín ni wọ́n sì jẹ́ bàtàn yín wa nasabu min jihati Hajar ummi Ismail wa siru min jihati Mariyatil Qibtiyya ibi tán ti bá yín tán ọ̀dọ̀ Ismail ni ibi tán ti jánà yín ọ̀dọ̀ Mariyatil Qibtiyya ni ìyẹn wá fi hàn yí pé ẹni tẹ́ ń sọ yìí àwọn èèyàn gbà pé torí ti ẹni Suratu Tahrimi fi sọ̀kalẹ̀ àwọn kan fẹ́ clear fún pásítọ̀ ní pé Mariyatul Qibtiyya kì í ṣe ẹrú Afusọ tó ń pè ní Afusọ bíntu Umar ìyàwó Ànábì Muhammad sallallahu ta'ala alayhi wa sallam bí yíò kọ́kọ́ jẹ́ kó máa jẹ́ àlàyé alákọ̀ọ́kọ́ pásítọ̀ yìí tún wá pa àwọn ọ̀rọ̀ míì bóyá nínú àwọn ọ̀rọ̀ tó ń rí nínú àwọn tírà màá fẹ́ ká tún jọ gbọ́ ọ̀rọ̀ tí pásítọ̀ yìí ń sọ kọ́lọ́n kó ṣíjú àánú wọ̀ wá kó má gba làákàyè lọ́wọ́ wa látòrí pé a fẹ́ ṣọ̀tá àwọn ẹni Ọlọ́run ẹ jẹ́ á tún gbọ́. gbogbo ẹ̀yin mùsùlùmí tẹ́ wà lórí kẹ́ni bàbá mùsùlùmí gidi wo ló lọ ń bá lọ àwọn eléyìí wà níkànnì. àlùfáà Moses Ọládé púpọ̀ yóò dára fún yẹn kúṣẹ́ o. ẹ jẹ́ á tún gbọ́. èyí tí ọ̀rọ̀ àfíìs tó ń bú èèyàn tó ń ṣépè tó ń rí gbogbo ẹ̀ o ẹ̀rí nìyí o mo fẹ́ kọ́ lọ kà á. kì í ṣe ẹ̀rí rárá. ẹ̀rí tó sọ wípé ànábì Muhammadu ní ìbálòpọ̀. kì í ṣe ẹ̀rí rárá tó jọ bẹ́ẹ̀. ṣẹ̀rí pé wọn náà pè Mariyatul Qibtiyya bíntu Sham'un. ànábì Muhammadu ṣe bínú sí àwọn ìyàwó rẹ̀ tó fi lọ sí ọpárò tó fi kọ àwọn ìyàwó rẹ̀ lẹ̀ fún odidi oṣù kan gbáko ẹni tí ànábì Muhammadu sì kọ́kọ́ ní ìbálòpọ̀ pẹ̀lú tó kọ́kọ́ wọlé tọ̀ lẹ́yìn oṣù kan òun ni Aisha ìyàwó ẹ̀ ni tó bá ní ìbálòpọ̀ pẹ̀lú ẹ̀ àfà Aisha ìyàwó àdẹ́bì ni kí ni bàbára nu pé tó kọ́kọ́ ní ìbálòpọ̀ pẹ̀lú ẹ̀ ṣé kìí ṣe bíyàwó ẹ̀ ni náà ẹ máa tẹ̀síwájú pẹ̀lú àìmọ̀kan yín. tó di ìtsa táwọn ò bá rí a ò ní wí. tẹ́yìn ò bá rí ẹ̀yin ò ní wí òpùrọ́ ni yín òpùrọ́ ni ọ́ aláìmọ̀kan sì ni ọ́ in tó ń rí ìríkúrí ni ṣèyítọ́nù ló ń fi nǹkan hàn án ẹ máa gbọ́ lọ. so ó kàn wá kẹ èpè bọ́lẹ̀ kò lè dá fún yín ayé yín ò ní kíní kan no. tó bá já sí pé yẹn ṣépè lóòótọ́ ìwà aláìmọ̀kan lẹni tẹ́ ẹjọ́ sọ̀rọ̀ yẹn hù kò yẹ kó ṣépè ó yẹ kó mọ̀rọ̀ mímọ̀ wá ni. òun torí pé n tó kó bóun ni pé òun wò pé o fẹnu ń ba ànábì jẹ́ lórí irọ́ kò sì ní mímọ̀ tó fi lè dá ọ̀rọ̀ padà fún ọ. òun wá bínú kò yẹ kó bínú ìwà ṣépè fún wọn ni kò yẹ kó ṣépè tó rọra àìmọ̀kan ni ń wí torí pé ọ̀rọ̀ àìmọ̀kan ni wọ́n náà ń sọ lẹ́nu ó yá ẹjẹ́ àjọ máa gbọ́. gbogbo ìdá nǹkan yìí inú Islamic source ni. kìí ṣe Islamic source mú ẹ̀rí kan wá nínú Al-Qur'an tó sọ fún wa pé Sahihul Bukhari Islamic source ni. àwọn sọ̀hábà ò mọ̀ ìwé yẹn àwọn tábàáyín náà ò mọ̀ anábì ò recognize ẹ̀ tí wọ́n fúnra ẹ bá mọ̀ tán dáadáa ó mọ̀ pé lójú ayé àná Muhammad sallallahu ta'ala alayhi wa sallam làwọn náà kọ sínú ìwé tiwọn wípé la taktubu anni siwal Qur'an ẹ má kọ nǹkan kan lẹ̀ ní tẹ́ ẹ bá gbọ́ lẹ́nu mi yàtọ̀ sálù Qur'an
wa man kataba anni siwa al-Qur'an falyam'a bí yẹn bá kọ́ nǹkan mi tó yàtọ̀ sí Qur'an kó bá ń lọ parẹ́ torí pé Qur'an lọ́lọ́run fi rán. So ó yá ẹ tẹ̀síwájú. pé tó ń sọ yìí nísìn mo ọ̀dà máa ń kọ́ ẹ̀rí jáde fún yín farabalẹ̀ mọ́ tí ẹ̀yin bá jẹ́ olóòótọ́ ẹ lọ kà á. Ẹ̀rí kọ́ lẹ̀ ń kó jáde, àìmọ̀kan lẹ̀ ń kó jáde. Ẹ̀rí kọ́ eléyìí èé ṣẹ̀rí táwa kí la fẹ́ lọ máa kà nínú àwọn ọ̀rọ̀ àìmọ̀kan ọ̀rọ̀ Al-Qur'ani lẹ̀ rí. Ó yá ẹ máa lọ. ṣé lóòótọ́ ni ànábì ní ìbálòpọ̀ pẹ̀lú ẹni yìí àbí oníbálòpọ̀ pẹ̀lú ẹ̀ àti pé kí ló ṣẹlẹ̀ tí ànábì Muhammadu gba ìran ní sura 66. Ànábì ò gba ẹran bì kankan, ó ní sura 66 nínú ibo lànábì ti gba ẹran. Àfáà yìí ṣe arákùnrin yìí ṣe ya ọ̀tá Ọlọ́run báyìí. àti promise tó tún promise Aisha. Ẹ jẹ́ kí n tún sún sẹ́yìn. Ànábì gba ẹran. Go and study it, sir. Ànábì ò gba ẹran. A ò ní wí. So ó kàn wá kẹ́ èpè bọ́lẹ̀ kò lè dá fún yín ayé ìkọ̀wé nìyí àbí oníbàálòpọ̀ pẹ̀lú ẹ̀ àti pé kí ló ṣẹlẹ̀. Ó da àfáà ànábì ò ní bálò ọ̀rọ̀ ìbálòpọ̀ kọ́ ló ṣẹlẹ̀ níbẹ̀. Mariyatul Kiptiya ìyàwó àná Muhammad ni tánàbì fẹ́ ní ṣùlọ́kà òun ni ìyàwó tánàbì fẹ́ kẹ́yìn ó sì bímọ fánàbì. Gbogbo ohun tó ń kà yẹn ọ̀rọ̀ àìmọ̀kẹ́ ní. Okay, ó sọ pé ìran. Okay, he said ìran. Ànábì gba ìran. Èmi ò wá mọ̀ bí tánàbì ti gba ìran. A padà wo nínú ó ní ànábì gba ìran nínú Suratu Tahrim. Naam. Okay, n tó ń sọ ni pé wọ́n fi ọ̀rọ̀ ránṣẹ́ sànábì. Naam. Wá jẹ́ ń sáré ṣàlàyé n tó ṣẹlẹ̀ ń bí fún àfáà yìí. Tá bá ka súrà yìí, ẹ rí pé tọ́lọ́run bá ń sọ̀rọ̀ nínú Al-Qur'an, Ọlọ́run máa ń sọ kí nìdí tó fi sọ̀rọ̀. Ẹ rí pé nígbà kan Mudirul Markaz, Adamallahu Ayatahu, Ọlọ́run jẹ́ àrí bàbá náà pẹ́. Bàbá yẹn sọ̀rọ̀ kan, táwọn àfáà kì í mọ́ gbọ́ bàbá náà yé. Wọ́n ní gbogbo àwọn asbabun nusul pé Kùránì sọ̀kalẹ̀ nítorí ìdí báyìí, ó sọ̀kalẹ̀ nítorí ìdí báyìí. Èyí tó pọ̀ jù fálásì ni, àgbélẹ̀rọ ni. Irú ẹ̀ náà ni pé iná àti iná ọmọ ànábì kú lọ́jọ́ ọdún. Ẹ mọ̀ pé àgbélẹ̀rọ ni. Ó rí pé oníkálùkù wọn máa sọ pé wàkílà, àwọn kan sọ pé wàkílà, àwọn kan sọ pé ó wà máa rí oríṣiríṣi nǹkan mẹ́jọ. Náà, màá fẹ́ kó yé wa lénìí kí nìdí, àmọ́ kí n tó lọ ọbẹ̀ jẹ́ àkọ́kọ́ jọ káyà yìí. Ọlọ́run ní yá àyúwà nabiyyu, ìrẹ́ ànábì, lima tu'arrim ma ahalla Allahu lak. Kí ló dé tó fẹ́ sọ dé èèwọ̀ fúnra rẹ̀, ìntọ́lọ́hun ṣe lẹ́tọ̀ọ́ fún ọ. Tabtagi mardota azwajik, fa àwọn ìyàwó ẹ mọ́ra. Fa wọn mọ́ra. Kó wáyọnú wọn. Wallahu Ghafurur Rahim, torí pé Ọlọ́run lọ́ba tí ó foríjì wọn, tí ó ṣàánú wọn. Ẹ máa gbọ́ àyà yẹn o. Kí l'Ànábì ṣe léèwọ̀ fún rẹ̀? Tó bá bẹ̀rẹ̀ sí ní ka àwọn ìwé, àwọn kan ní nítorí pé Ànábì láoyí. Làwọn bá lọ pláàni yìí pé àwọn ó sọ yìí pé oyin kọ́ l'Ànábì lá, kíní kan rùn lẹ́nu ẹ̀ tó jẹ́ nǹkan èèwọ̀. L'Ànábì bá sọ di pé òun ò ní ṣe kíní, òun ò ní máa lá oyin mọ́. Àwọn kan nínú wọn ìrí tó mú dání wípé Ànábì Muhammad sallallahu ta'ala alayhi wa sallam wípé Hafsa ká ẹwọ́ èjì Ànábì ó kọdún mẹ́ta ká Ànábì kú láyé o. Ni wọ́n ẹ̀ṣẹ̀ ń sọ àwọn rọ́dọ̀rọ́dọ̀ yìí máa Ànábì o. Ẹni ó fẹ́ ìyàwó ẹyọ kan fún 25 years tàbí jù bẹ́ẹ̀ lọ tí ò ronú obìnrin míì, tóbìnrin yẹn jáde láyé lọ́dún mẹ́ta tí ò ronú obìnrin míì, láwọn yẹn ṣe wá bẹ̀rẹ̀ sí ní ronú, wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ obìnrin wọ́n á mú oríṣiríṣi wá. Ọlọ́run ní qad faradallahu lakum tahillata aymanikum, Ọlọ́run ti sọ̀dọ̀ ọ̀ranyàn fún yín tahillata aymanikum,
tẹ́ bá búra pé ẹ̀ ní ṣe kinní kan ẹ lè tú wallahu mawlakum torí pé Ọlọ́run náà láláṣẹ yín wa huwa al-alimul hakim òun ló ní mímọ̀ tó sì jọ̀jọ̀gbọ́n Ọlọ́run wá fẹ́ sọ kí ló ṣẹlẹ̀ kì í ṣe pá nẹ́bí bá obìnrin kan sùn tàbó bọ́mọ̀ torí pé àkíkà al-Qur'an ló ń kọ́ bá wa o Ọlọ́run wá fẹ́ sọ kí ló ṣẹlẹ̀ in tó ṣẹlẹ̀ tó dùn ànẹ́bì rèé ó ní wa idh asarra an-nabiyyu ila ba'di azwajihi hadithan ànẹ́bì fi ọ̀rọ̀ àṣírí kan pamọ́ ọ̀rọ̀ kì í ṣe ìṣẹ̀lẹ̀ kẹ́yìn lè mọ̀ pé táfà yìí ń sọ pé àwọn ń kó ẹ̀rí wá ẹ̀rí kọ́ Kùránù lẹ̀rí àìmọ̀kan nìyẹn ó ní idh asarra an-nabiyyu ila ba'di azwajihi hadithan ànábì tọ́jú ọ̀rọ̀ àṣírí kan ó sọ ọ́ fún kan nínú àwọn ìyàwó ẹ̀ falamma nabba'at bihi àmẹ́nitá ànábì tó sọ̀rọ̀ yìí fún òun náà tún lọ sọ̀rọ̀ yẹn fẹ́lòmíì tó sì já sí pé àṣírí kìí ṣe ń téèyàn máa tú ìyẹn lọ́lọ́run ṣe ń fi àwọn ìyàwó ànábì méjèèjì ló ṣe lọ fi wọ́n wé àwọn ìyàwó Núhà àtàwọn ìyàwó Lútù ń sálẹ̀ pé wọ́n jẹ́ good examples ṣe mọ̀ pé níbi àwọn àfáà sọ fún wa pé Hafsọ àti Aisha ni táwọn méjèèjì jẹ́ ọmọ sọ̀hábà náà Muhammad tá a sì mọ̀ pé Abubakar òun ló padà gbapò lẹ́yìn ànábì tí Umaru náà gbapò lẹ́yìn ẹ̀ kí wá ló ṣẹlẹ̀ asarra an-nabiyyu ila ba'di azwajihi haditha ànábì sọ̀rọ̀ ọ̀rọ̀ àṣírí kan fún kan nínú àwọn ìyàwó ẹ̀ ṣe ọ̀rọ̀ ọpọ́ òun bá yàn sùn ló sọ fún ni pásítọ̀ onímọ̀ àgbáyé tó fẹ́ kẹ́rì jáde ṣe ọ̀rọ̀ ẹ dákun à ń ráwọn kan tó tún fúlágì ètò yìí torí mo ń rí orí pípọ́n èmi ò mọ àdánwò táwa mùsùlùmí nítorí Ọlọ́run ṣé mo sì mọ̀ pé kò ní jẹ́ kèfèrí lẹni tí ó mọ fúlágì yẹn o àmọ́ nítorí pé ọ̀rọ̀ yẹn ò fẹ́ fọ́ Bukhari àti Muslim inna lillahi wa inna ilayhi raji'un tó bá yẹ pé n ta ń lò torí pé mi ò ní pláàni fún program wọ́n kàn sẹ́ndì ẹ̀ nípa ìpé kí n sáré treat ẹyọ kan mẹ́ tó bá yẹ pé n ta ń lò ní kò ṣe é flash so àmọ́ wọ́n tó ń tẹ́ yẹn náà continue ó bọ́ lọ́wọ́n ọba rẹ̀ ń bẹ̀ lórí pa ń sọ̀rọ̀ Islam mùsùlùmí kan tún wá bọ́ sí kọ̀rọ̀ yóò tún máa tẹ red yóò máa tẹ orí pípọ́n pé òun flag yẹ alhamdulillah bó bá flag yẹ náà àtúnṣe mi bí yín ò ṣe jẹ́nu ànábì ìdí tọ́lọ́run fi sọ̀rọ̀ yẹn rẹ̀ ìṣẹ̀lẹ̀ yẹn rẹ̀ o ànábì sọ ọ̀rọ̀ kan ó sọ fún Hafsa ó sì ń jọrọ àṣírí ṣe rí kí ọ̀rọ̀ àṣírí yìí náà bá á ti bì yìí lòun lọ sọ́ńtà tí ò yẹ kó sọ wa adharahu Allahu alayhi tó sì já sí wípé Ọlọ́run bá tú àṣírí ọ̀rọ̀ yẹn lọ́rọ̀ tó sì já sí pé ńgbà tá ànábì gan fẹ́ sọ arrafa ba'dahu wa a'rada an ba'din ó sọ nínú ọ̀rọ̀ yẹn nínú ẹ̀ kò sọ mi rò pé gbọ́ kìí ṣe gbogbo àṣírí gan l'Ànábì sọ fún àwọn kan ń bẹ ó sọ àwọn kan kò sọ falamma nabba'aha bihi àmọ́ ńgbà tí Ànábì wá sọ ọ̀rọ̀ fóun yá ọ̀rọ̀ tí mo sọ fún ọ ó ti lọ sọ fáwọn èèyàn in tí mo tọ́jú sí ẹ lọ́wọ́ nínú ọ̀rọ̀ àṣírí ó ti lọ sọ fún yàn kọ́ọ̀lá tí ní wá ń sọ pé man ambahaka hadha ta ló sọ fún wa Ànábì pé mo sọ ẹ dákun flágì yẹn ń pọ̀ àmọ́ wọn ti ń flágì yẹn náà Ọlọ́run ọba ò bá wa flágì ayé wọn àwọn tí ń flágì Ọlọ́run bá wa flágì ìṣẹ̀mí wọn àwọn tí ń flágì bá wa flágì ìgbọ́rọ̀ wọn àwọn tí ń flágì bá wa flágì mímí wọn
ẹ máa flag lọ bó ti ń flag yẹn Ọlọ́run bá flag yóò bá flag ayé ẹ yóò bá flag mímí ẹ yóò bá flag ìṣẹ̀mí ẹ torí pé àṣẹ ẹlẹ́ṣẹ̀ kan kọjá pé o fẹ́ daṣẹ́ Ọlọ́run rú afẹ́ràn flag ẹ má stop ẹ ẹ̀yin tẹ́ ń flag inú ibi tí mo wà ibi tá a ti ń bẹ lọ́hùn yẹ̀wò mi yà ni tá a ti ń ka alukur'an bó ti ń tẹ flag yẹn náà lọ́lọ́wọ́ bá mi flag ìgbọ́ràn ẹ yóò flag ríran ẹ yóò máa bẹ flag gbogbo ẹ yóò máa bẹ flag ẹ mi ò ní sọjú bá ní lọ. qalat man anbahaka hadha ní wá ń sọ pé tálẹ́ni tó fi mọ̀ wọ́n ànábì qala nabba'ani al-alimul khabir ọlọ́run ọba mi tó lè fún yẹn ní ìrọ̀ ló fi hàn mí wọ́n lọ́rọ̀ yìí kọ̀ǹtéènì Aisha àti Hafsa ọmọ Umar ẹ wá wò ẹ wá gbọ́n tálkùránì wá sọ fún wọn ó ní in tatuba ila Allahi tẹ́ ẹ bá lè ronú pìwàdà sọ́dọ̀ Ọlọ́run wọ́n wá mú ọ̀rọ̀ yẹn àwọn fẹ́ lò ó láti fi dánú ilé ànábì rú láti fi skátà ilé ànábì ìyíhun ló bí ọ̀rọ̀ tọ́lọ́run ló ń sọ nísàlẹ̀ nínú súrà kan yìí náà ayé ẹlẹ́kẹwàá pé daraba Allahu mathalan lilladhina kafaru Ọlọ́run fi àwọn méjèèjì ó fi ṣe sí wọn wé kèfèrí ó pẹ̀lú ìdí táwọn Aisha àwọn tí wọ́n jẹ́ Shia tí wọ́n kì í fẹ́ sọ̀rọ̀ Aisha lọ́nà tó dáa nítorí pé Ọlọ́run fàpèjúwe òun ọmọ Umaru àti ọmọ Abubakar ó fi wé kèfèrí Kùránì ló kúkú ń sọ ọ̀rọ̀ tí ń bọ̀ lókè ló parí sísàlẹ̀ pé torí àwọn méjèèjì lọ́lọ́run fi ní daraba Allahu mathalan nínú ayé ẹlẹ́ẹ̀kẹwàá Ọlọ́run wá mú àpèjúwe kan wá lilladhina kafaru fáwọn tí wọ́n ń ṣàìmoore lábẹ́ ànábì tí wọ́n fẹ́ máa jàmbá ànábì tí wọ́n fẹ́ máa dánú ilé ànábì rú imurata Nuhin ó wá fìyàwó Nuh àṣàpèjúwe tóun náà ṣerú ẹ̀rí wa murata Lutin ó fìyàwó Lútù ṣàpèjúwe tóun náà ti ṣerú ẹ̀rí Ọlọ́run wá ní kanata ta'ata abidayni min ibadina salihin àwọn méjèèjì abẹ́ ànábì wa méjì tí wọ́n jẹ́ èèyàn rẹ̀ làwọn méjèèjì wà fakhanatahuma àwọn méjèèjì jàǹbá ànábì yẹn ìyẹn fi hàn yí pé Aisha àti Hafsa wọ́n jàǹbá ànábì tá a bá gbọ́ Kùránì yé ìtọ́lọ́hun fẹ́ ló ń bẹ̀ nìyẹn àti Aisha ọmọ Abubakar àti tẹ́lẹ̀mbà wọn ni wọ́n lè ní ìrònú Ṣíà ni mi ò sì ká tíra Ṣíà billahi alladhi la ilaha ghayru mi ò ká tíra Ṣíà kódà mi ò kí ń fẹ́ wọ péjì wọn mi ò ní sílsílà pẹ̀lú wọn bọ́ fúnra ẹ náà gbé Kùránì yẹn tọ́lọ́run fi ní wà in tatuba ila Allahi tẹ́ ẹ bá lè ronú pìwàdà ṣebí wọ́n dáràn kẹ́ni àwọn méjì ni wọ́n ń pláàni torí pé àwọn bàbá wọn jẹ́ èèyàn ńlá nítorí pé ànábì fẹ́ yàwó kì í ṣe pé ó ń bọ́mọ ọ̀dọ́ sùn àìmọ̀kan ni pásítọ̀ yìí ni à ń kẹ́rìí jáde fún yín ẹ lọ kà á nínú ṣọ́ọ̀ṣì yín Bukhari is never been our source Sahih Muslim never been our source Al-Quran is our source it is source of our knowledge and our deen and our iman so àwọn kan tí wọ́n rí gbogbo ẹ̀ náà sì kọ́ ló lálàáfíà àwọn àfáà náà bá wọn fẹ́ nọ́mbà wọn pọ́n Ọlọ́run ń fi Hafsa àti Aisha wé ìyàwó Nuh àti ìyàwó Lútù àwọn méjì ló fi ń wé mbẹ̀ ó ní khanatahuma wọ́n jàǹbá ọkọ wọn bó ti wá jàǹbá ọkọ wọn nínà lam yughniya anhuma minallahi shay'an kò rọ̀ wọ́n lọ́rọ̀ ìjánẹ́bí Ọlọ́run tọkọ wọn jẹ́ nì kò Ọlọ́run ò torí ẹ̀ má fìyà jẹ wọ́n kò má fìyà jẹ wọ́n Ọlọ́run kàn dájọ́ wọn pé qila idkhula an-nara wọná mọ́ ad-dakhilin pẹ̀lú ọmọ náà ni tó bá di lọ́rùn ìyẹn ló bí kọ́lọ̀hún tó wá máa fi ìyàwó Fíráùn tó jó lórí ibú ayé kọ́lọ̀hún máa fi ṣàpèjúwe fún Aisha àti Hafsa àtẹn tí ó bá wùwà rú ẹ̀ tí ó mọ dọ́kọ rẹ̀ láàmú wa daraba mathalan
ó mọ̀ tún má pèjúwe kan wà lilladhina amanu fáwọn tí wọ́n bá nígbàgbọ́ nú Ọlọ́run imra'at Fir'aun ìyàwó Fáráò idh qalat rabbi ibni li 'indaka baytan fil jannati nígbà tó ń tọrọ pé Ọlọ́run bá mi mọ́lé kan fún mi nú aljanna wa najjini min Fir'auna wa amali làmí kò ń bí aburú Fir'auna làmí kò ń bí aburú ẹ̀ làmí lọ́wọ́ ẹ̀ wa najjini min al-qawmi adh-dhalimin làmí kò lọ́wọ́ àwọn alábòsí. Ó tún wá mọ́bìnrin mi kọ́ lè bà pọ́dọ̀ obìnrin méjì obìnrin méjì ló fi ṣàpèjúwe burúkú fún wọn ó tún wá fẹ́ lo obìnrin méjì fi tún wọn ṣe. Ó wá ní wá Maryam ibnata Imran àtàpèjúwe Maryam ibnata Imran ọmọ Imran allati ahsanat farjaha ṣé ẹ̀gbọ́tàn ti ẹni tó ṣọ́ abẹ́ tí ò fi ṣe bàjẹ́ fanafakhna fihi min ruhina táwọn Ọlọ́run sì pàṣẹ sínú ara ẹ̀ tó sì bímọ wa saddaqat bi kalimati rabbiha ó nígbàgbọ́ sáwọn ọ̀rọ̀ tọ́lọ́run bá sọ wa kutubihi ó nígbàgbọ́ sáwọn àkọọ́lẹ̀ Ọlọ́run ó gba kádàrá wa kanat minal qanitina òun náà sì jẹ́ ní àwọn tí wọ́n tẹ̀ láṣẹ Ọlọ́run. Ó lo obìnrin méjì láti fi bá ṣàwí pé torí pé wọ́n jẹ́ ìyàwó ànábì Ọlọ́run ká má dáná yá wọn dáná yẹ́yìn náà tẹ́ ẹ bá ń kó nira bá nẹ́bí. Ìntàfà yìí sọ tí òye yìí á ṣàlàyé. Ó tún wá mú àwọn obìnrin méjì ní ìwá tí wọ́n jóbìnrin ire ó fi júwe fún wọn. Ìyẹn fi hàn pé àwọn obìnrin méjì yìí wọ́n lọ́lá ju Aisha lọ. Irọ́ làdíìsì tó sọ wípé obìnrin tó lọ́lá jù ká sọ pé Aisha àbí kíní kan bóyá nínú àwọn ìjọ ti wá o kìí ṣe nínú àwọn tó lọ o kọ́lọ́n tó lè máa fa àwọn ilé iṣẹ́ àpèjúwe fún wọn. Ìyẹn fi hàn pé Maryam àti ìyàwó Firaun wọ́n lọ́lá jù wọ́n lọ. Asia wọ́n á jẹ́ ń padà síbi tí mo ti ń bọ̀ yẹn. Ọlọ́run ní in tatuba ila Allahi tẹ́ ẹ bá lè ronú pìwàdà sọ́dọ̀ Ọlọ́run kẹ́ ẹ tọrọ àforíjì fákọ̀dé sọ́gátì kùlúbùkù mọ́ torí pé ọkàn ẹ̀yin méjèèjì sọ́gátì kùlúbùkù mọ́ ọkàn yín ti lọ ó ti dọ̀tí. Àmọ́ wà ń tàzọ́ àrọ́ àléyìn tó bá yẹ pé ń tàzọ́ sọ́gátì kùlúbùkù mọ́ tọkàn yín bá lè gbọ́ tẹ́ẹ̀sì lè gbà tọ́rọ̀ yín bá wọ̀ yín létí wà ń tàzọ́ àrọ́ àléyìn. Àmọ́ tẹ́ ẹ bá dúró lórí wípé ẹ fẹ́ máa dá ànábì láàmú pẹ̀lú ìdààmú tẹ́ kóra yín sí lórí ipò fẹ́ yàwó nínú ẹ̀ náà ni tí wọ́n pè láṣìírí o èyí wòye ṣàṣírí o. Ó ní fa inna Allahu wa mawlahu Ọlọ́run abá ni ó ran ànábì lọ́wọ́ wa Jibrilu wa salihul mu'minina Jibrilu ò ní fílẹ̀ àwọn èèyàn nínú àwọn ẹni Ọlọ́run náà ò ní padà lẹ́yìn ẹ̀ wal malaikatu àwọn màláíkà ò ní fílẹ̀ ba'da dhalika zahira. Ó wá ní adha in talaqkunna àmọ́ tó bá kọ̀ yín lẹ̀ àwọn Ọlọ́run an yubdilahu azwajan khayran minkunna á fi àwọn obìnrin tí ó dáa jù yín lọ á fi pààrọ̀ wọn mùsùlùmẹ́tì tí ó jẹ́ mùsùlùmí mùmínẹ́tì tí ó jẹ́ mùmíní kọ́nìtàtì tí ó jẹ́ agbọ́rọ̀ sọ́kọ bí Màríàmà ti jẹ́ kọ́nìtù tọ́lọ̀ ń lò ní kọ́nìtì. Ta ìbátin láwọn obìnrin tí wọ́n já sí pé tí wọ́n bá ti ń ṣẹ̀ báyìí wọ́n mọ̀ bá ti ń tọrọ àforíjì. Àbídàtin àwọn tí wọ́n ní mọ̀ nǹkan mi kọjá pé àwọn fẹ́ sin lọ́hùn. Sáyìhàtin àwọn tó jẹ́ sí pé wọ́n mọ Ọlọ́run bá sìn gan. Sáyìhàtin ní kọ̀rọ̀ àti ní gbangba tá a bá ń sọ̀rọ̀ àwẹ̀ àwọn ẹni. Sayyibatin àwọn eléyìí láwọn tí wọ́n já sí pé tí kan máa ń ṣe fáàrí nínú yín bóun ti lọ́kọ rí àáfún léyìí tó ti délé bọ̀ rí tí ó jẹ́rú ròyìn yìí wọ abukara àátún fún lẹ́ni tọkùnrin ò tí ì súnmọ́ rí tó jẹ́ ọmọge. Ṣé ẹ̀rọ Ọlọ́run mi ti ń bá ń sọ̀rọ̀ lọ ní tí kì í mọ yá àwọn pásọ̀ yẹn ni pé Ọlọ́run mi òun á máa sọ̀rọ̀ yóò dá ọ̀rọ̀ yẹn dúró
yóò tún sáré ṣe wáàsí míì yóò wá ní ó tún wá ní yá ayyuhal ladhina amanu qu anfusakum wa ahlikum nara wa quduha an-nasu wal ijara alayha malaikatun ghiladun shidadun la ya'suna Allaha ma amarahum wa yaf'aluna ma yu'maru. ó tún sáré ṣe wáàsí mẹ́ ó ṣe wáàsí yẹn tán ó tún wá padà síbi ọ̀rọ̀ tó ń bá bọ̀ pé daraba Allahu mathalan. ó rí pé eléyìí dọ̀rọ̀bà yìí òun ò níbàámu pẹ̀lú tó tiẹ̀ sáré sọ lẹ́yìn yẹn. ó ti tún padà síbi ọ̀rọ̀ tí ń bá bọ̀ pé daraba Allahu mathalan àpèjúwe yẹn torí àwọn obìnrin méjì yẹn lọ́lọ́run fi mú wá. àmọ́ àwọn àfa ò sọ ọ́ débẹ̀ láyé. ẹ mọ yẹpẹrẹ ànábì ẹ sì máa tún àwọn tí wọ́n yẹ ṣe ànábì ṣe torí pé iṣẹ́ ọwọ́ àwọn ọ̀tá ìsìláàmù ni. Naam, àfá yìí wọ́n á jẹ́ kí n tún wá sáré ṣàlàyé. ó rí pé ìrẹ́ àzára nàbí ìlábádé àṣíwájú àdíta nígbà tá nàbí tọ́jú ọ̀rọ̀ wo ni wọ́n lá nàbí tọ́jú nínú ọ̀rọ̀ míì wọ́n kọ àwọn míì tó jọ́rọ̀ tí ò nítumọ̀ tí wọ́n sọ pé àfá al-Qumi ó sọ yí pé káànà sábàbù nùsùlì in tó torí ẹ̀ sọ̀kalẹ̀ òun làwọn máa sọ pé Mariatul Qibtiyya yẹn ọmọ ọ̀dọ̀ ànábì ni nígbà wá dọjọ́ kan ọmọ ọ̀dọ̀ ànábì kọ́ ìyàwó ànábì ni ìyẹn nìyẹn. nínú ọ̀rọ̀ míì táwọn ẹni yìí ń sọ wọ́n á lọ gbé nígbè pé ẹ wo bó ṣe ń parọ́ mọ́ ànábì wọ́n wá ní Maria yẹn o wọ́n lọ́mọ ọ̀dọ̀ Afusa ni. wọ́n wá ní níjọ́ kan Afusa wá jáde lọ ó fẹ́ lọ bí abùkátà kan sọlá nẹ́bí wá nọwọ́ fàálì mọ́tí Afusa bizalika ó nọwọ́ sí Maria yẹn láfúsá wá mọ̀ láfúsá wá bínú. ẹ máa gbọ́ sọkúsọ lọ́mọ tí wọ́n fún ànẹ́bí wọ́n lánàbí wá ní ó wá sọ́dé ìwọ̀ fún rẹ̀ òun ò ní súnmọ́ sọ yẹn mọ́. so ìyẹn kan kí wá ní sábàbí ọ̀rọ̀ míì tán tún mú wá wípé ó ṣẹlẹ̀ àṣírí wo ló tú àṣírí ọ̀rọ̀ tá nàbí sọ fún Hafsa náà ni pé ó tú àṣírí fún Hafsa wípé ó sọ̀rọ̀ fún pé lẹ́yìn tóun ò bá sí mọ́ o lágbájá ni ó jẹ khalifa lẹ́yìn mi o ibi tí màá mọ́rọ̀ ẹ̀ sínú ẹ máa gbọ́ mi o lágbájá ni ó jẹ khalifa lẹ́yìn mi o. Ànábì ò sì fẹ́ kó sọ fẹ́ni kankan ọ̀rọ̀ tó ń sọ yìí ṣe sì mọ̀ wípé àwọn bàbá àwọn méjèèjì náà ní interest sí kìláfà. àfà ẹ máa gbọ́ lòun wá lọ́ọ́ sọ fún Aisha ó lọ sọ fún Aisha wípé ànábì mọ̀ sọ báyìí pé lẹ́yìn tóun bá lọ tán lágbájá mà ni ó jẹ khalifa. La ilaha illallah. wọ́n wá ẹ wá máa gbọ́ ò ẹ máa gbọ́ ò ẹ jẹ́ kí n sáré ka ọ̀rọ̀ yìí. akhbarati bihi فعليك لعنة الله والملائكة والناس قالت نعم ما هو. wọ́n bi léèrè wípé kí ni tí ànábì sọ wọ́n lánàbì sọ wípé anna Ababakir yali al-khilafata ba'di pé Abubakar ni ó di khalifa lẹ́yìn mi wàláálí àlí ló wà ń bẹ̀ o. ẹgbọ́n mi yóò ọ̀rọ̀ àlí lọ́rọ̀ yìí o ìyẹn ló ń bí wàhálà láàrin àwọn ọmọ méjèèjì táṣìírí yẹn tó fi ká wọn lára pé àṣetánàbí bá lọ kò ní jẹ́ bàbá mi kò ní jẹ́ bàbá rẹ̀.
Àlí ló wà ńbẹ̀ ẹ lọ gbọ́n tí wọ́n kọ sínú àwọn àdísù wọn ṣẹgẹ́tì mi nísìn anta bibunzilati minni ka Haruna min Musa Ànábì sọ kanyàn pẹ́yàn pé Àlí ni khalifa lẹ́yìn òun kó tó sọ yẹn kó tó wá máa di wàhálà ó ti tọ́jú ẹ̀ sáúdọ̀ Hafsa wípé Àlí ni ó jẹ khalifa tóun bá lọ nígbà táwọn wá fẹ́ kọ́ àwọn wá kọ́ wípé Abubakar lànàbì sọ fún ẹwà ẹ jẹ́ kí n máa kà lọ fa akhbarati bí wọ́n wá bẹ̀rẹ̀ kí lọ́rọ̀ náà ó wá sọ pé yalil khilafata ba'di thumma ba'dahu Habuk ó wá ní Abubakar ni ó jẹ khalifa lẹ́yìn mi lẹ́yìn náà ni ó tó tún wá kan bàbá rẹ̀ ṣe wọ́n méjì wà láàlí kí ló tó bá jẹ́ pé intanẹ́bì sọ ni pé Abubakar yóò kọ́kọ́ jẹ khalifa Umar ó wá jẹ kí wá ló ń dùn àwọn ọmọ àwọn méjèèjì tó fi wá ń dà nẹ́bì láàmú tó fi ń wò pé kí làwọn lè ṣe táwọn fi lè kó wàhálà bá nẹ́bì torí pé wọ́n mọ interest àwọn bàbá wọn Àlí ni wọ́n sọ fún wọn àwọn ọkọ̀ tí ní wọ́n wá yí padà àṣírí yẹn lòun tú fún èkejì lójọ́ ń bí wọn nínú wọ́n wá wọ́n pé àwọn ọmọ gbogbo nǹkan láyé làwọn fi victimize ìgbésí ayé ànẹ́bì ló ń bí kán máa parọ́ pé kinní kan ń rùn lẹ́nu ẹ̀ pé oyin kọ́ ló lá nígbà ọ̀rọ̀ yìí wá débẹ̀ tán fa akhbarati Hafsa bihi Aisha min yawmi adhalik wa akhbarati òun wá sọ Hafsa sọ fún Aisha wa akhbarati Aisha Abubakar Aisha náà sọ fún Abubakar faja Abubakar ila Umar náà Abubakar lọ bá Umar ó wá ń sọ fún pé anna Aisha akhbaratni an Hafsa bi shay'in wala athiki bi qawliha Aisha sọ nǹkan kan fún mi nípa Hafsa ọ̀rọ̀ náà mi ò rí gbámú dáadáa fasal anta Hafsa ìwọ náà bí ọmọ tiẹ̀ léèrè Umaru sì wá Hafsa lọ ó wá bí pé ma hadha alladhi ukhbirtu an akhbarati an Aisha kí ni tí Aisha ń sọ ń pa rẹ̀ fa ankarati dhalik lọ́mọ bá takò wa qalati ma qultu laha min dhalika shay'a lòun náà bá tún dídá ìpé mi ò sọ nǹkan kan fún o òun náà tún lóhun òwí nǹkan kan fún Ànábì o òun òwí nǹkan kan fún Aisha Umar wá ní anna hadha haqqun fa akhbirina sọ yìí tí ń bá ń jò tòtò fún wa ọ̀rọ̀ ní bẹ́ẹ̀lẹ̀ yìí so títọ́ fún wa in hadha haqqun tọ́rọ̀ yìí bá ṣe rí ni ó sọ fún wa hatta nataqaddama fi ká lè mọ bá ti sọ faqalati na'am ló ṣẹ̀ṣẹ̀ wá jẹ́wọ́ pé bẹ́ẹ̀ ni òun sọ àṣírí tá Ànábì fi sí lọ́dọ̀ so ẹ wá bá mi béèrè lọ́dọ̀ àfáà yẹn tọ́lọ̀mbá ń sọ yí pé àsárà nẹ̀bí jù Ọlọ́run Ànábì sọ̀rọ̀ àṣírí kan fún kan nínú àwọn ìyàwó ẹ̀ ṣe ọ̀rọ̀ pọ̀ ó sọ òun ló fún rẹ̀ sọ kìí ṣe wípé ẹnìkan lórí kìí ṣọ̀rọ̀ ìbálòpọ̀ ọ̀rọ̀ khalifa ló dé tí ìgbọ́ tiẹ̀ lòun sọ fún Aisha ló ń bí Aisha pé lẹ́yìn tàlíbà lọ tán láwọn bàbá tí ó ṣẹ̀ṣẹ̀ wá máa jẹ khalifa lẹ́yìn tí ẹ̀ ní bàbá tí ó máa jẹ ìjọ yẹn náà làlí ti ní problem pẹ̀lú gbogbo wọn àṣírí tí ń bẹ táwọn àfá ń bò mọ́lẹ̀ rí tí wọ́n máa tútukútu ìyẹn ń jẹ́ ọ̀rọ̀ fún pásítọ̀ yẹn ẹ jẹ́ ká tún sáré gbọ́ díẹ̀ nínú èyí tó kù
èyí tó tún sọ nínú súrà lọ́hùn ká lọ ṣàlàyé fún. Tàbí Muhammadu gba ìran ní Surah 66 verse 4 àti promise tó tún promise Aisha ní Surah 33 verse 28. Ànábì ò promise Aisha, irọ́ làfà yìí ń pa. Ànábì ò promise Aisha. Àfà tẹ́ ń bá sọ̀rọ̀ tó ń ṣépè yẹn ni ò mọ̀ tí ń wí. Suratul Asabi làfà yìí ń sọ yẹn. Ó l'Ànábì èmi ò mọ̀ ẹ̀jẹ̀ ń sọ sẹ́yìn dé, ó l'Ànábì promise Aisha. Àti pé kí ló ṣẹlẹ̀ tàbí Muhammadu gba ìran ní Surah 66 verse 4 àti promise tó tún promise Aisha ní Surah 33 verse 28. Naam. Ẹ lọ ka gbogbo ẹ̀. Verse 28. Àfáà ní pastor yìí ní nínú verse 28 Suratul Asab Quran 33. Ó l'Ànábì promise Aisha. Èmi ò wá mẹ́bi tá Ànábì ti promise Aisha. Ẹ wá máa gbọ́ ní t'Ọlọ́run sọ ńbẹ̀ nínú 28. Ọlọ́ni ya ayyuhan nabiyyu. Ẹ máa gbọ́ o. Ya ayyuhan nabiyyu. Mo pèrè Ànábì. Kulli azwajika. Sọ fáwọn ìyàwó ẹ. Ẹ dákun, ṣé Aisha nìkan ni ìyàwó ẹ? Bọ̀ àwọn ìkọkúkọ táwọn àfáwà máa kọ sínú tírà táwọn Yahudi gbé wá là ń gbọ́. Gbogbo àwọn ìyàwó ẹ̀ ní ń bá wí, ó sì mọ ìdí t'Ọlọ́run fi sọ̀rọ̀ yẹn náà, kì í ṣe ọ̀rọ̀ èyí tọ̀hún yẹn mọ́. Tọ̀hún yẹn àwọn méjì lọ̀rọ̀ yẹn bá wí. Eléyìí gbogbo àwọn ìyàwó Ànábì ló kó sínú. Sọ fáwọn ìyàwó rẹ̀, in kuntunna turidna al-hayata ad-dunya, tó bá já sí pé yòrò ayé lẹ fẹ́ máa ṣe, torí pé àwọn náà wò pé àwọn fẹ́ máa jáde káwọn máa rìn kiri káwọn máa ṣe báwọn obìnrin tó kù tẹ́ ń ṣe. Ìyẹn leléyìí tó wà ń bí. Ṣó dẹ̀ gbọ́, ó ní in kuntunna, ó rí pé khitabun ama li jami'in aswaji, gbogbo àwọn ìyàwó Ànábì leléyìí ń bá wí, kì í ṣe pé promise kan Aisha. Torí pé kẹ́ lè mọ̀ pé bàbá ńlá òpùrọ́ lọ̀gbẹ́ni ẹjẹ́ ń sọ sẹ́yìn. Tí ẹ̀yin bá jẹ́ olóòótọ́, ẹ máa gbọ́. Ṣé lóòótọ́ ni Ànábì ní ìbálòpọ̀ pẹ̀lú ẹni yìí? Ànábì ò ní ń tó jọ bẹ́ẹ̀. Kí ló ṣẹlẹ̀ tàbí Muhammadu gba ìran ní Surah 66? In tó ṣẹlẹ̀ náà ni mo ti ṣàlàyé yìí. Àti promise tó tún promise Aisha. Ìyẹn òpùrọ́, ìyẹn ẹnu òpùrọ́ kì í ṣẹ̀jẹ̀. Lọ̀rọ̀ ọ̀gbẹ́ni irọ́ ló ń pa fún àwọn ayé. Ibo l'Ànábì ti promise Aisha nínú súrà tó sọ yìí. Jẹ́ ká gbọ́ promise tán promise Aisha. Surah 33 verse 28. Ó ti wà níwájú wa ń bí. Ẹ bá pàdé. Irọ́ ló wá ń pa. Ẹ jẹ́ ká wá jọ ka àyà tó sọ yìí. Jẹ́ àjọ ká àyà tó sọ yìí. Òun tún yàtọ̀ síṣẹ̀lẹ̀ tọ̀hún. Ṣoríwọ àtàwọn àfẹ́ ẹ̀tàn jọ ń kọ́ nǹkan fún yín lẹ́jọ́ já láìmọ̀ kan. Ìwọ kàn fẹ́ràn pé tó bá ti gbogbo ohun tó bá rí ló gbọ́dọ̀ sọ. Gbogbo ohun tó bá ti kà ló gbọ́dọ̀ wí. Torí pé o níwádìí. Àwọn Yorùbá sì lẹ́ni tí ó sàn ní túlù. Béèyàn bá wò gbé sí ayé ẹ náà dáadáa, èyí ó mọ̀ pé tí ó sàn ní túlù lọ́rọ̀ ẹ. Kí wọ́n wù ẹ́ from A to Z, ṣé irú ìwọ ló yẹ kó bú Ànábì? Ìmọ́lẹ̀ wo ní ń bẹ lára ẹ̀? Dáadáa wo ló wà lára ẹ̀? Oore wo ní ń bẹ lára ẹ̀? Ànábì Ìsá gan ò jẹ́ bú Muhammad ò jẹ́ bú Ìsá. Ẹnu pé ẹ ṣáàfẹ́ ya ọ̀tá Ọlọ́run. Ẹ wá máa sọ̀rọ̀ bí èèyàn rẹ̀. Okay, Ọlọ́run ní ya ayyuhan nabiyyu. Mo pe ìrẹ́ Ànábì kulli azwajika, sọ fáwọn ìyàwó rẹ̀. Ṣé Aisha nìkan ni ìyàwó ẹ̀ tó ló promise Aisha? Ṣáwọn kàkú àwọn ìtúkùtù tí wọ́n ń tú fún yín tẹ́ ń pè ní personalities. Wallahi Ibn Kathir ó pẹ̀lú ẹni tó kó bá Islam láwọn ibì kan o, àbí tá a bá fẹ́ ṣàbòsí o. Torí àwọn ni wọ́n máa ń tún tó ń fẹ́ fún àwọn ọ̀tá ẹ̀sìn yìí láwọn ibòmíì. Tàbá wá sọ wọn ní jáwí. Pásítọ̀ fẹ́ máa tú Quran
látara táwọn ọ̀tá ẹ̀sìn kọ àwọn ọ̀tá ànábì kọ táwọn àfáà mùsùlùmí wá ń gbé pọ́n torí pé wọ́n rí pé èdè lárúbáwá ni wọ́n fi kọ gbogbo lárúbáwá náà lọ̀rọ̀ ẹ̀sìn. sọ fún àwọn ìyàwó rẹ̀ in kuntunna turidna Allah turidna al-hayata ad-dunya tó bá já sí pé ayé ló ràn mọ́ yín lójú tẹ́ fẹ́ lọ jẹ ayé wa zinataha àti yòròyòrò ayé fata alayna ẹ máa lọ ẹ lọ jẹ ṣé Aisha ló ń bá wí ni umatikunna máa fún yín ní gbádùn ayé jẹ wa usarrikunna sara'an jamila máa dẹ̀ jẹ́ kẹ́ ẹ máa lọ lọ́nà ẹ ṣáà máa lọ nírọ̀rùn ẹ má kó nira bá Nábì látara pé in tí wọ́n ń demand àwọn náà fẹ́ máa ṣe bí obìnrin ayé bí gbogbo obìnrin tí wọ́n náà ṣe di TikTok lónìí àti ìyàwó àfáà gbogbo wa doníranu kalẹ̀ ijó ẹlẹ́yà làwọn èèyàn ń jó àtàgbàlagbà àtọmọdé kò wá sẹ́nìkan tó nílà káyè mọ́ ìyàwó àfáà ń jó TikTok náà ń jó ojoojúmọ́ ijó àtàárọ̀ àtọ̀sán àtàlẹ́ ìyàwó àfáà àṣírí nǹkan kan ṣe sí nígbà tí ilé tiwa bá ti dàrú bá nì báwo la ṣe fẹ́ tó ta man yufsidul milh idha al-milhu fasad ta ló fẹ́ kí la fẹ́ fi tún yọ̀ ṣe ńgbà tí yọ̀ bá bàjẹ́ inú oníkálùkù náà wá ń dùn ọlọ́run ó là wá ọlọ́run tún wá sọ ní 29 ó ní wa in kuntunna tó bá wá já sí pé intẹ́ǹfẹ́ ni pé turidna Allaha wa rasulahu tẹ́ ẹ bá fẹ́ ṣètò ọlọ́run àti tànẹ́bì wà daral akhirah tẹ́yìn náà sì fẹ́ rọrùn wọ̀ fa inna Allaha a'adda lil muhsinati minkunna gbogbo ẹni tó bá ti lè ṣe dáadáa nù yín yóò gba ẹ̀san tó tóbi ṣé Aisha ló ń ṣàdéhùn fún ni níbo ló ti ń ṣàdéhùn fún Aisha àwọn ọ̀rọ̀ tẹ́ máa pa nìyẹn báwọn èèyàn tí ò wá nílá káyé bá wá gbọ́ wọ́n ní àkíkà pásítọ̀ yẹn ń sọ̀rọ̀ irú yẹn náà ni ta lọ lọ́hùn ṣe ni ó máa parọ́ ni ó máa tó Kùránì tí ó mọ̀ Yorùbá tó kà èyí táwọn ọ̀tá ìsìláàmù tú mí bí irú yìí tó ní èèyàn ò gbọ́dọ̀ gba ìsìláàmù lọ́dọ̀ ẹnìkan tó sì tú àlùkùránì ń tukùtù ìyíhùn kì í bà lẹ́rù ìyẹn nìkan tó ní tí ó máa gbé èèyàn sunkún sọ́lọ̀ lọ́rùn tí ó fi jáde láyé tí ó mọ̀ bóyá Ọlọ́run dáríjì òun àbí ò dáríjì òun ìwọ náà kọ́ bá àlùkùránì tọ́lọ́n dẹni fawailun lilladhina yaktubuna alkitaba bi aydihim ègbé àtòfò ń bẹ fáwọn tí wọ́n ń fọwọ́ ara wọn kọ̀wé liyashtaru bihi thamanan qalila nítorí pé wọ́n fẹ́ tà lówó tí ò lè là wọ́n tí wọ́n wà máa sọ pé lè Ọlọ́run ti sọ nìyẹn fawailun lahum mimma katabat aydihim ó ègbé àtòfò máa bá wọn lórí nǹkan fọwọ́ kọ fawailun lahum mimma yaksibun wọ́n tún wá rí ègbé dófò lórí tí wọ́n ń ṣe ẹ̀ ń kọ́ bọ́ Kùránì ẹ̀ wá ní edition 1 edition 2 edition 3 edition 4 ìwọ nìkan àbọ́ta mẹ́bá gbà Islam lọ́dọ̀ ẹnìkan ibi tẹ́ wà lẹ́sí wà àmọ́ tán bá gbà Islam lọ́dọ̀ ti ẹ wọ́n wà ń bò mí àbí ìwọ nu Ọlọ́run wá ní yá nìsá ànàbí mo pẹ̀yìn ìyàwó ànàbí mẹ́yà àti mi kún nàbí fa ishatin mubayyinati ẹni bá wùwà àbàjẹ́ kan nu yín o yudha'afu al-'adhabu di'fayn ìlọ́po ìyà méjì la fi jẹ́ wa kana dhalika 'ala Allahi yasira eléyìí rọ̀ Ọlọ́run lọ́rùn láti ṣe o wa man yaqnutu minkunna lillahi wa rasuli àmẹ́ni tó bá tẹ̀ láṣẹ Ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ nu yín wa ta'mal salihan tó sì ń ṣe rere nu'tiha ajraha marratayn a san lẹ́san rẹ̀ lẹ́ẹ̀mejì wa a'tadna laha rizqan kariman a sì fún ní jẹ ẹ̀mú rọrùn alápọ̀nlé ẹ dákun promise wo la Nábì wá ṣe fún Aisha nínú súrà yìí tí pásítọ̀ yìí ń sọ ẹ jẹ́ á tẹ̀síwájú. wọ́n sọ lórí kìnìún yìí ohun tá a rí kàlórí àdìsí yín ni. àdìsí tó ti ká yẹn ọ̀rọ̀ táwọn ọ̀tá ìsìláàmù kọ sànẹ́bì ni kì í sọ̀rọ̀ Ọlọ́run làdìsí ẹ̀yin náà gbé làákàyè yín kalẹ̀ kí o sọ pálukù àn oní nínú ọ̀rọ̀ táwọn kan kọ ṣé alukurani kọ́ ló sọ
èyí tó tiẹ̀ sọ́nù Kùránì ní orí bẹ́ẹ̀ yìí ká má wàá sọ àdísù ó yá. ẹ dá pé lójúṣe Ọlọ́run tó ní gbogbo àwọn ìwà ìra báyìí lọ́wọ́ tẹ̀ wá pariwo tẹ̀ pé irọ́ ni. kí wọ́n wá lè mọ̀ yìí pé aláìmọ̀kan ni ọ́ wá wo àwọn tí wọ́n làmìlaka nínú ayé bí wọ́n ṣe sọ̀rọ̀ Ànábì Muhammad tí wọ́n sì ní rí ọ̀rọ̀ tiẹ̀ sọ tó fi jáde láyé tí ó fi bọ́ sínú ayé bẹ́ẹ̀. tí wọ́n fúnra ẹ bá fẹ́ wò ó lọ wo ẹni tí wọ́n ń pè ní Michael M. Hart. Ó ní Muhammad was the most influential man in history. Michael M. Hart. Ṣé ìwọ àtẹniyẹn làákàyè yín dọ́gba? Ìwọ ò sí nínú ayé, àwọn tí wọ́n wà nínú ayé rèé tún wá gbọ́ tẹ́lẹ̀ yìí. Encyclopedia Britannica ni ó ti lọ kà á. Ó ní Muhammad was the most successful of all religious personalities. Ẹni tí wọ́n ń fẹnu ya para yẹn gbogbo ayé tó kọjá lọ ni wọ́n gbà pa Ànábì Ọlọ́run ni. Tún gbọ́ ẹlẹ́ẹ̀kẹta lọ wo ẹnìkan tí wọ́n ń pè ní Julie Masama. Julie Masama nínú Time magazine tí wọ́n ń pè ní Time magazine ó ní Muhammad was the greatest leader of all time. Ìwọ olóòórùn yìí ìwọ wá ń sọ pé ṣerú yẹn wà àwọn tó ń sọ̀rọ̀ yìí wò wọ́n nínú ayé sí wọ ó rí pé ṣinṣin ló jẹ́ lẹ́gbẹ̀ẹ́ wọn. Number 4, Muhammad was the greatest that ever lived. Ẹni tó sọ bẹ́ẹ̀ Lamartine. Ìwọ náà lọ gúgúrú àwọn tó ti lọ ní. Nínú history of the truth of the Turkish lọ́wọ́ mẹ́. Number 5, he must be called the savior of the humanity. I believe that if a man like him were to assume the dictatorship of the modern world, he will succeed. Ẹni tí wọ́n fẹ́ nu yẹpẹrẹ yìí. He will succeed. Wá máa gbọ́ o. He will succeed in solving its problems and in any way that will bring it much needed peace and happiness. Look at the genuine Islam Singapore. The genuine Islam Singapore. Look at volume 1. Number 8. 1936. Bóyá wọn ti ẹ̀ tí bí ìyá rẹ̀ àbí bàbá rẹ̀ ń gbà náà. 1936. Bóyá wọn ti bí ìyá rẹ̀ àbí bàbá rẹ̀. Tí wọ́n bá ti bí wọn yóò jẹ́ ṣẹ̀fùṣẹ̀fù. Lẹ́ni yìí ti sọ̀rọ̀ yìí. Níwọ tó bá yé mú ṣẹ̀ṣẹ̀ wá ń sọ tí ò sí. Number 6. I have studied him, the wonderful man. Àwọn tó ń sọ̀rọ̀ yìí, they are Christians. They are Christians, but they are not fanatics like you. Ẹ máa láwọn Mùsùlùmí alájàngbùlà, ẹ sì máa sọ̀rọ̀ tó lè bà wọ́n nú jẹ́. Ẹ wá máa ní ṣọ́lọ̀ nìkan gbèjà òun ni. Ṣé Jésù ló rán ilé ìtẹ́yìn ṣe? Ṣèbẹ́yìn sọ pé Jésù ní àlàáfíà ni mo wá rán wáyé, èyí tí wọ́n ń sọ ìṣọ́rọ̀ àlàáfíà ni. Ṣé Jésù ó fẹ́ nu yẹpẹrẹ Ànábì Muhammad? Tó o bá tiẹ̀ rí Mùsùlùmí kan tó bá yẹpẹrẹ Jésù, òun yá olórí ibú Mùsùlùmí ni. Tó bá yẹpẹrẹ Ànábì Ìsá. Torí wọ́n ti jámọ̀ yìí pé Jésù àti Ìsá ò jọra. Kò sì sí rọ́mbẹ̀. Eléyìí ni I have studied him, the wonderful man, and in my opinion, far from being antichrist. In my opinion, far from being antichrist, he must be called the savior of humanity. George Bernard Shaw ló sọ bẹ́ẹ̀. Now, eléyìí ni my choice of Muhammad to lead the list of the world's most influential person may surprise some readers and may be questioned by others, but he was the only man in history who was supremely successful,
on both religion and secular level. Mike H. Hart ló sọ bẹ́ẹ̀. Eléyìí lọ ka ìwé kan tí wọ́n ń pè ní a ranking of the most influential persons in the history. New York ni wọ́n ti kọ. Art Publishing Company ní 1978, page 33. Who are you? Ta ni wọ́? Ta ló mọ̀ wọ́? Tó bá ń sọ̀rọ̀ láyé wọn ní tún ọ̀rọ̀ ẹ mọ́. Tún wá gbọ́ ilé. Only 4 years after the death of, only 4 years after the death of Justinian, AD 569, was born at Mecca in Arabia. The man of all men exercised the greatest influence upon the human race. Muhammad, when to sebe, John William Draper, he is Christian. Tora wọn yẹn ò rí tán wèrè yìí kà. Wọ́n mọ̀ pé rọ́ ni. John William Draper ló kọ. Tó bá lọ wo MD LLD, a history of the intellectual development of Europe, London, 1875. Who are you? Ìwọ fún rẹ̀, ó rí wípé in tó ń kó báyìí ẹ̀ náà ni pé ó ń fẹnu bà ànábì Ọlọ́run jẹ́. Náà tún wá gbọ́ mi. Ó ní sense of justice is one of the most wonderful ideals of Islam, because as I read in the Quran, ẹ máa gbọ́ Christian, as I read in Quran, ìwọ nísìn as I read in Hadith, Bukhari, Muslim. Ẹni tó ń sọ̀rọ̀, he was a Christian man. As I read in the Quran, I find those dynamic principles of life tí wọ́n ò rí làwọn bàbá yín sọ yìí. Only not mystic, but practical ethics for the daily conduct of life suited to the whole world. Christian ló ń sọ ilé. In solving it, Christian ló sọ ilé yìí to the whole world. Tún wá gbọ́ mi. Eléyìí sọ fún wa pé the doctrine of the brotherhood of Islam extends to all human beings. Bó dẹ̀ ṣe rí nu. The doctrine of brotherhood of Islam extends to all human beings, no matter what color, race, or creed. Islam is the only religion which has been able to realize this doctrine. Practice Muslim whenever on the world we recognize each other as brother. Tẹ́yìn ò dẹ̀ ní recognize ara yín. Tí ìbá ṣàwọn olófo tán wá ń bínú ológo tán dé lọ́sàn-án gan tán gbà yín láyè tán ń dàwárú, tí Sheikh Adam ń sọ pé ẹ má ṣe jọ́ yà wá lọ́tọ̀ọ̀tọ̀ kájọ́ kan làwa ń ṣe, àwọn náà ń dàrú pé ká má jọ kan, tí wọ́n máa ń pẹ́ nìkan sàlàfíyà, ẹnìkan dìndíyà, ẹnìkan wèrèyà, ẹnìkan òṣìyà, ẹnìkan òrìbùkúyà. Gbogbo tó bá ti ń yà tó ń yà yẹn tó yàtọ̀ tí Islamiyà òfò ni. Wallahi òfò ni. Ẹ̀yin lẹ kó bá wa. Tẹ́ ń sọ̀rọ̀ sàlàfíyà, tẹ́ ń sọ̀rọ̀ wàbíyà, tẹ́ wá mú wàhábísìm, tẹ́ sọ yẹn di nǹkan. Ìrònú ẹnìkan. Tẹ́ wá mú tẹ́mísìm, tẹ́ sọ di nǹkan. Ìntí ẹ̀ṣẹ̀sìn tẹ́ sọ dẹ̀sìn. Ìntí kìí sọ̀rọ̀ tẹ́ sọ dọ̀rọ̀. Tẹ́ wá lọ kọ́lọ̀ ìwé tẹ́ ń pè Bukhari, Muslim. Èyí tí màá wá fi gbẹ̀yìn ẹ̀. Eléyìí ni the universal brotherhood of Islam, regardless of race,
politics, color, country has been brought home to me most keenly many times in my life. And this is another feature which drew me toward the faith. And tó sọ̀rọ̀ yìí, Donald S. Rockwell, ọmọ US ni. Ìwọ pastor tó wá ń sọ̀sọ́kúsọ yìí, ta ni wọ́? Ọ̀pọ̀ ń tó ń sọ irọ́ ni o. Ìkan nínú ohun ẹ ni mo kàn ní kí n sáré ṣiṣẹ́ lé lórí. Mo ń bọ̀ lórí mi. Ẹ wá jẹ́ agbọ́n tó ń sọ parí. Eléyìí kì í ṣe rọ́. Ìwọ gangan ni làákàyè ẹ kú. Tó ní làákàyè téèyàn lè fi jọ ọ̀rọ̀. Tó yẹ pé gbogbo ń tó kàn rí ló kàn fẹ́ sọ fún ayé. Naam. Ẹ̀wọ̀n kí èèyàn fi wá ìbínú Ọlọ́run nìyẹn. Lórí kí lèèyàn fi ń wá ìbínú Ọlọ́run? Táwọn tí ò ṣẹlẹ̀ ànábì ò bá ṣe ni ànábì ò ṣe, ìwọ gẹ́gẹ́ ló ń wá bínú Ọlọ́run tó ń wá irọ́ ká. Àlànábì ò bọ́mọ kan sùn, bẹ́ẹ̀ ṣe ń parọ́ náà nìyẹn pé ó bọ́mọ ọdún 6 sùn. A ṣàlàyé fún yín tí ẹ gbọ́, Kùránì sì sọ tó yàkọ̀tọ̀ sí pé ànábì yẹn kọ́ nìyẹn. Irọ́ tẹ̀yìn ọ̀tẹ̀ ń tó wù yín lẹ́ ń sọ yẹn. lóòótọ́ Jésù Kristi o wọ́n àkíyèsí ẹ̀ pé ó jalè lóòótọ́ tàdé rí kí ni tiwa mẹ́. Ànábì Ìsá tiwa ò jalè. Ànábì Ìsá Ọlọ́run ò fi bì kan pé ló lè fún wa. In tó fún wa ní pé wajihan fi dunya wal akhirah, ẹni yìí ní láyé, ẹni yìí ní lọ́run, ẹni yìí ò sì ní jalè. In tẹ́ kọ sínú ìwé ti yín torí ẹ̀yin ò ní source, torí pé Máàkù ò lè jẹ́ ìwé Ọlọ́run, torí pé Máàkù ló kọ. Book of Galatia, first letter from Paul to the people of Galatia, second letter from Paul to the people of Galatia, Thessalonians, first letter from Paul to the Thessalonians, second letter from Paul to Thessalonians. Paul ń kọ lẹ́tà ẹ̀dẹ̀ sọ́dí ìwé Ọlọ́run. Ẹ wá ń fẹ́ máa fi yẹn náà jọ́ọ̀jì bálùkùránì ti rí, rárá o, kò rí bẹ́ẹ̀ o. Ṣùgbọ́n ohun tí ò ṣẹlẹ̀, ohun tí wọ́n kọ́ nípa ẹ̀ pé Jésù Kristi ja olè. Èèyàn ọ̀dẹ̀ mọ̀ sọ bọ́ tí ìbínú Ọlọ́run ọmọ ní dé bá wa. Béèyàn bá ń sọ rú yẹn tó bá sọ sànábì Ọlọ́run, ọ̀rọ̀ kọ́rọ̀ ló sọ, Ọlọ́run ó bá wí. Ìwọ wá nítorí ìyẹn náà kó wá máa wá ní tí ò da tó bá jẹ́ pé ọmọlẹ́yìn ànábì Ìsá tòótọ́ nìwọ. Àmọ́ ọmọlẹ́yìn ṣe ọmọlẹ́yìn Ìsá tó ráwọn ọmọlẹ́yìn Ìsá mùsùlùmí ni wọ́n, ọmọlẹ́yìn Pọ́ọ̀lù kìrìsìtẹ́nì làwọn, kèfèrí sì ni wọ́n. Torí fídíò kan ń bẹ tí wọ́n sẹ́ndì sí mi tí wọ́n ń lé àwọn kìrìsìtẹ́nì lọ́wọ́lọ́wọ́, wọ́n lé wọn tí wọ́n sọ yí pé abọ̀rìṣà ni wọ́n ní Israel lọ́wọ́lọ́wọ́ nísìn. Màá padà gbé fídíò yẹn wá tí n bá fẹ́ tọ ọwọ́ bọ̀ ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì, torí eléyìí ni mo kàn sáré gbọ́ lálẹ́ yìí ni mo fi sáré bọ́ta. Naam. Bá pàdé pé àdébùmọ́lù ní ìbálòpọ̀ pẹ̀lú ọmọ ẹrú ẹni níbi pé in fact ìgbà mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀, ìgbà méjì sí ìgbà mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni Umar tọ́lọ̀ wọlé tọ àdébùmọ́lù pé ńgbà tí àdébùmọ́lù wà ní upper room pé àyẹ̀rẹ́ ànẹ́bí sọ ti kọ àwọn ìyàwó rẹ̀ lẹ́ni. Ìwọ náà fún rẹ̀ gbọ́ ṣànàbí kọ́ọ̀pù ẹni tó fi wà lọ́pàá room. Ẹ̀yin mùsùlùmí máa ń bi wọ́n léèrè o, ṣànàbí kọ́ọ̀pù ẹ̀ ló fi ibo tó wà ní upper room. La ilaha illallah. Ṣànàbí ó kọ́ọ̀pù ẹni tànàbí fi wà ní upper room. Upper room ń bọ̀ gbogbo tí wọ́n kọ́ lẹ̀ nìyẹn pé ànábì bínú fún odidi 40 ọjọ́, ó pa àwọn ìyàwó ẹ̀ tì, kò ta sí wọn, kò bá wọn sọ̀rọ̀. Bá mi bi ẹ́ léèrè, ta ló ń fún lóúnjẹ? Báwo làwọn sàhábà ṣe ń jẹun? Torí pọ́dọ̀ ẹ̀ làwọn sàhábà ti wá ń jẹun o. Ẹ̀yin dìde rìn tẹ́ ń gbébekúgbe ká. Ọ̀dọ̀ àwọn sàhábà wá ń jẹun lọ́dọ̀ ànábì pẹ̀lú bí wàhálà yẹn ṣe tó o. Àwọn ìyàwó ànábì ni wọ́n ń dáná o. Upper room wo ló wà tó lọ fara pamọ́ síbẹ̀? Ó wà lọ́pàá room, ṣé kò wá ń kírun fáwọn èèyàn? Téèyàn bá decide pé òun ò súnmọ́ ìyàwó ẹ̀, kí wàhálà tiẹ̀, ṣe bí ìyàwó ẹ̀ ni tó fi wá dọ̀ràn. Aisha ló kọ́kọ́ súnmọ́. Promise olówó promise Aisha
àwa mùsùlùmí iṣẹ́ ń bẹ lọ́wọ́ wa o. ìgbà kẹta ẹrú ló tó ní access láti lọ bá Muhammadu pé tó ṣé ó gba ìmọ̀rù láàyè o ọ̀fẹ́ rí ọ o ìmọ̀rù ti padà ń lọ kó tó di pé àná Muhammadu padà wá. ṣẹ́yìn náà ń gbọ́ fallacy ni Mr. Pastor, all what you are reading and saying, it is fallacy, like ìtàn ìjàpá àti ìyàn níbo. ẹrú yẹn sì pé kọ́ lọ pé wá pé kọ́ mọ́ bọ̀ wá. so bẹ́ẹ̀ lọ tó yẹ pé àná Muhammadu fáwọ̀ pẹ̀lú ara rẹ̀ pé odidi oṣù kan wọn ìsúnmọ́ àwọn ìyàwó òun torí àwọn ọ̀wà tó ń wù yìí. àwọn àwa wo lànàbì ń wù? àwọn àwa wo lànàbì ń wù? ṣé o rò pé irú ànàbì bí irú àwa yìí ni? irọ́ ló ń pa bàbá fáyì. nítorí pé ànábì àwọn tó ní pé ẹnjìníà ò sí ń tòsí. ọmọbìnrin ẹrú obìnrin ìyàwó rẹ̀ kan tó jẹ́ ọ̀rọ̀ àtọ́wà pàṣẹ ní ìwọ̀n ṣe sùúrù pé mọ́ sọ fẹ́ni kankan. irọ́ ni kì í ṣe ń tó ṣẹlẹ̀ nìyẹn pásítọ̀, irọ́ lẹ̀ ń pa, kò sí ń tó jọ bẹ́ẹ̀. obìnrin tó ń sọ yìí ìyàwó ànábì ni Mariatul Kiptiya bintu Shamun àti àǹtí ẹ̀sìn rin ọmọ Shamun, ọmọ oníbìníran ni wọ́n kì í ṣẹrú, ọmọ Egypt ni wọ́n. ọba Makaokis ló fún ànábì ìfẹ́ kan, ó fún Hassan bunu Thabit tó jákọrin lẹ́yọ kan. àṣírí tó wà ń bẹ̀ ò kọjá wípé ànábì sọ létí Hafsa wípé tóun ò bá sí mọ́ ẹni báyìí ní ó gorí khilafa lẹ́yìn òun. nígbàtí èsì ìṣorúkọ bàbá àwọn méjèèjì, ìyẹn ló mú náà fi sọ fúnra wọn. kódà nínú ọ̀rọ̀ gan wọ́n fẹ́ẹ́ bá a débi pé wọ́n á gbá ẹ̀mí ànábì. wọ́n bá a débi pé wọ́n á gbá ẹ̀mí ànábì. lọ́lọ́run kọ́dí sọ̀gá ti kù lúbùkù mọ́ ọkàn yín ti kún o. àmọ́ tẹ́ ẹ bá lè ronú pìwàdà, tẹ́ ẹ bá lè tẹ́tí kẹ́ gbọ́rọ̀, àmọ́ tẹ́ ẹ bá lè fẹ́ continue, ẹ fẹ́ ja ànábì lógun, ó gbọ́ ní tàzọ́ àrọ́ àlẹ́ yìí pé ẹ fẹ́ wá bẹ́ẹ̀ ṣe fẹ́ bá ànábì kan lẹ̀. fa inna Allaha huwa maulahu, ọlọ́run ọba rẹ̀ ò ní máa wò níran o. wà jìbìrìlù ò ní wò níran o. wà salihul mu'minina, àwọn mìmí tí wọ́n jẹ́ èèyàn rẹ̀ sí wọn ní wò níran o. wal malaikatu ba'da dhalika zahira, àwọn màláìka máa jà yín lógun o. ṣé lórí ọ̀rọ̀ obìnrin nìyẹn? ọ̀rọ̀ khilafa ni wọ́n sọnà gbọ́, àmọ́ gbà pé bàbá àwọn méjèèjì oníkálùkù náà ń fẹ́ kó jẹ́ bàbá rẹ̀. mo ti sọ rí, Hafsa ń fẹ́ kó jẹ́ bàbá òun, Aisha ń fẹ́ kó jẹ́ bàbá òun, àwọn méjì sì níyàwó. ó wá gbọ́ ló fi tú fún Aisha, èyí ṣe tí ò sọ fáwọn míì. náà wọ́n padà wá sọ tó di wàhálà ní inú fi bí ànábì náà fi. in tó fà á kọ́ nìyẹn, ẹnu òpùrọ́ kì í ṣẹ̀jẹ̀, kì í ṣe in tó fà á nù. irọ́ ni in tí wọ́n kọ́ bẹ̀yìn, àwọn ọ̀tá ẹ̀sìn ló kọ́, kì í ṣe àwọn àfáà. wọ́n nu mọ́ Bukhari àti Muslim ni. àwọn tó kọ́ ò fẹ́ràn ànábì torí kò jọ ohun tó wà ní Al-Qur'an. tí o fi dọ́dọ̀ àwọn ìyàwó rẹ̀ mọ́, gbogbo àwọn ìyàwó ẹ̀ pátápátá odidi oṣù kan ló fi dọ́dọ̀ wọn mọ́. tí ò bá dọ́dọ̀ àwọn ìyàwó ẹ̀ lóṣù kan, ìwé ṣe pírọ́blẹ́mù tiẹ̀ náà. ṣèbá ànábì Musa travel fún 40 ọjọ́, ṣó dọ́dọ̀ ìyàwó ẹ̀ ni? ó bá tọ́lọ́hun lọ. ó mọ iye ọjọ́ tó fi lọ tó tún dé, òmìnira tó tún kó àwọn èèyàn tó tún lọ. ṣé kò níyàwó ni? ṣé ó wá jábùkù fún Musa ni? àbó mọ iye ọjọ́ tí Musa fi rìn? ìyẹn ní òjíṣẹ́ Ọlọ́run for what? lọ́dọ̀ ti wọ kò lè jójíṣẹ́ Ọlọ́run. màá wá sọ ohun tó fà á fún wọ. Ọlọ́run fúnra ẹ̀ ti parí ọ̀rọ̀ rú yín, ó ní khatamallahu ala qulubihim, àti dí ọkàn rú yín pa. wa ala sam'ihim, kò sí tán fẹ́ sọ tó fẹ́ wọ etí rú yín. wa ala absarihim ghishawatun, kò sí ta fẹ́ sọ wọ́n ti fi èdí dídí ojú rú yín, ẹ lè rí òdodo. torí kí ni Ọlọ́run ní lahum adhabun adhim, torí pé ìyà tó lágbára ti wà ńlẹ̀ ló fà á.
lèyàn ṣe máa ń ṣagídí irú báyìí pẹ̀lá ìmọ̀ kan ẹ máa ṣe pé ẹ mọ̀ ń pa yìí ń tẹ́ ẹ mọ̀. Elist kẹ ká àdìsí yìí náà. Àdìsí wo la fẹ́ kà ṣé yẹn jálù Quran àdìsí wo àní kò papọ̀ mọ́ Quran irọ́ ní bẹ́ńbẹ́ àwọn ọ̀tá ìsìláàmù ló kọ́ ló ṣe dùn mọ́ wọ náà. Sahih Muslim. Sahih Muslim kí la fẹ́ kà mẹ́. Sahih Muslim ó wà ńbẹ̀. ó wà ńbẹ̀. Kò rújú. ó rújú Sahih Muslim rújú torí kìí ṣe alukur'an alukur'an nìkan ni ó rújú ìgbà wo ni Sahih Muslim dìwé yín Sahih Muslim ò yàtọ̀ sí ìgbà tí yẹn ń ka báìbù Sahih Bukhari ò yàtọ̀ sí ìgbà tí yẹn ń ka báìbù torí pé àìmọye nǹkan làwọn náà lọ kọpí wá nù báìbù náà gbé sínú Bukhari jẹ́ fún yín lápèjúwe kan Ọlọ́run dá ènìyàn gẹ́gẹ́ bí àwòrán rẹ̀ ó wà nù Bukhari alukur'an ò dẹ̀ sọ bẹ́ẹ̀ alukur'an lè ṣàkà nígbà tó Ọlọ́run fẹ́ sọ ó ní inna mathala Isa inda Allahi kamathali Adam khalaqahu min turabin thumma qala lahu kun fayakun ọ̀nà tó gbàdá wa nu Bíbélì ní adá ènìyàn ẹwà ẹ jẹ́ ká dá ènìyàn gẹ́gẹ́ bí àwòrán ara wa ìyẹn náà nọkọ sínú Bukhari pé inna Allaha khalaqa al-insana ala suratihi aw khalaqa Adam ala suratihi báìbù náà ń kọpí sí Bukhari wọ́n ń kọpí nú ọ̀rọ̀ báìbù náà sínú Muslim adẹ̀ ń ráwọn ọ̀rọ̀ kankan bẹ̀ náà tó bá lé mu tó bá Kùránì mu ìyẹn lẹ máa sọ fún wa pé ká lọ kà náà kìí ṣe èyí tí ò bá Kùránì mu. Naam. 3511 Sahih Bukhari Muktiri 43,648. Bukhari èé ṣe sọ́ọ̀sì wa ṣẹ́ kò sí ń tá a fẹ́ kà ń bẹ̀ in tó bá rí ń bẹ̀ ọmọ bíi tí ìlú Bukhari ti wá ni gbogbo àwọn àfáà tí wọ́n kà díìsì yẹn àwọn Asian ni àbí kí lẹ ti ń pè wọ́n àwọn Persians àwọn tí wọ́n fẹ́ ja Islam lógun tó wá lo gègé ọmọ Lárúbáwá ẹyọ kan tó wà nù wọn òun náà ni Imam Malik radiyallahu ta'ala anhu lé ní wọ́n rọ́bìṣì tí rẹ̀ ẹ̀sẹ̀bẹ̀ kan ni tóun sì tún jẹ́ ìmáàmù Madina ní mọ́ṣáláṣí àná Muhammad tọ́rọ̀ Islam yé dáadáa gbogbo àwọn tí ò yé eléyìí gan máa tún jẹ́ ká láǹfààní ká tún kí ọwọ́ bọ ọ̀rọ̀ Bukhari padà yóò ní ká lọ máa wo Bukhari jẹ́ ìwé wa ni ṣebí ìwé mọ́ Bukhari tó kọ ni kí wá la fẹ́ wò ń bẹ̀. Islamic source yìí kò sínú Islamic source wa kọ́ ni Bukhari àti Muslim Islamic source wa ni Al-Qur'anul Karim Islamic source wa Al-Qur'an ni bí yẹn ṣe jẹ́nu. Olúwa yóò gbà yín o ẹ̀dẹ̀ nígbàlá o. Alhamdulillah nínú nǹkan bíi 3 sí 4 tẹ́nìkan sáré fìbànújẹ́ send lálẹ́ yìí náà ni o ní nǹkan bí aago 8 ẹ̀mí ò ní plan fún program so ẹ rí i pé kò sí engineer ń bí torí pọ́nà tí ẹ jìn kò lè gbọ́ àlè tètè láǹfààní àti meet up so irú àwọn tó ń flag yẹn eré làwọn yẹn ń ṣe tó bá pa àwọ orí system lọ so bọ̀lìláì ilham kọ́lọ̀ kó ṣíjú àánú wa kó ràn wá lọ́wọ́ so bí engineer tiẹ̀ wà ń tòsí ganan à nílè rí èyí tí mò ń ṣe náà nílè rí ṣe torí pé ìkíní lister generator wa ó ní issue ó kàn ń jó nǹkan ó ń bà nǹkan jẹ́ àdẹ̀tí náwó gan alhamdulillah rabbil alamin èyí la wá discover yìí pé àti coil àti amẹ́ṣọ̀ everything gbogbo ẹ̀ ti burn ó dẹ̀ ti bà kí náà ti ń pè amẹ́ṣọ̀ cover gbogbo ẹ̀ ló ti bàjẹ́ so wọ́n ti tú orí gbogbo ẹ̀ lẹ̀ eléyìí akàngbà tá ń lò ní so ìlú dẹ̀rẹ́ iye òun ò tutù dáadáa láti lè fúnyàn ní agbára náà so kọ́lọ̀ kó ṣíjú àánú wa lórí yẹn gbogbo ẹ̀yin tẹ́ bá ní ìrànlọ́wọ́ tẹ́ lè bá wa ṣe lórí ẹ̀ gbogbo nta fẹ́ ná lórí ẹ̀ yóò fẹ́ tó bí very close to 200,000 naira kọ́lọ̀ ń dákun kó bá wa gba àkóso kó sì ṣíjú àánú wa kó ṣe dáadáa fún wa àwa náà sì mọ̀ pé ẹ̀yin tẹ́ fẹ́ràn Ọlọ́run wallahi mi ò láníyàn pé máa ṣe program lálẹ́ yìí Ọlọ́run kàn mú wá ni àfáàwọ̀ ẹja ló ní bú ní
wọ́n jó ní sábàbí. Ẹ sì rí pé prógrámù yìí náà kò ní lè sáàyè tí n bá fẹ́ lo àyè láti pè àpé ó dẹ̀ yẹ ká lè pè. Ẹ jẹ́ ń yá fóònù kan wá ká fi pè, ẹ dákun náà, ẹ má bínú. Náà mo ti gba fóònù kan. Ẹ jẹ́ ń pe nọ́mbà tá a lè sáré pè sí. Àmọ́ ẹ dákun, tá a bá ti pè, mo yá fóònù ní o. Ẹ bí kíyàn tó wá lọ máa pe nọ́mbà yìí ní ẹ̀yìn tí mi ò tá a bá sí lórí program. +234 70 +234 70 11 29 73 74. So àwa tá a bá lè láǹfààní ká tiẹ̀ fi yẹn dá sétò yìí, kí ni fíìwù tiwa náà tí ò ní pọ̀ tí ò sì ní pẹ́. So nọ́mbà yẹn tá a kàn lè sáré pè náà ni +234 70 11 70 11 29 73 74. Ká sì mọ̀ pé nọ́mbà onínọ́mbà ni, mo lọ sáré yá ni, kì í ṣe fóònù wa. So kọ́lọ́n kó ṣíjú àánú àwa tá a bá lè láǹfààní àti pè é pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run láti fi dá sí ètò lẹ́ẹ̀kan sí +234 70 11 27 73 74. Tí ó bá sì sí ìpè tó fẹ́ wọlé, insha Allahu ta'ala a máa fi eléyìí ṣàdúà fún gbogbo oníkálukú wa. Bàbá wa Mudirul Markaz, àlékún àláfíà, àlékún dẹ̀ra, kọ́lọ́n bá wa ṣe fún wọn. Ọlọ́run dákun, adúpẹ́ lọ́dọ̀ rẹ lórí ọ̀rọ̀ wọn. La ilaha illallah. So kọ́lọ́n bá wa ṣe dáadáa fún wọn. Láàrin pé à ń retí ìpè yẹn, káfí yẹn ṣàdúà. Allahumma ya man shafaita Ayuba wa kashafta durra Yaquba ishfi kulla maridin yata'allamu wa la yatakallam. Allahumma inna nas'aluka ash-shifa li shaykhina habibillah Adam Abdullah Lilori wa li kulli ruhin ajazat 'an an-nawm بسبب المرض. ربي عاري ثم أول ثم اشف كل نفس لا يعلم بوجعها إلا أنت إنك على كل شيء قدير. لقد جاءكم الإلافين أعطينا فاتح. بسم الله الرحمن الرحيم. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. ما شاء الله لا كاسي لإلاف قريش إلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك ونعر إن شانئك هو الأبتر. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. ما شاء الله. àwa ṣàdúrà fún gbogbo àwọn ìyá wa tó kù náà. Ìgbódà ìpè àárí ìpè kankan bóyá àwọn yẹn dẹ̀ ń try ẹ̀ tí nẹ́tíwọ̀kì ò dáa. Sọ̀kọ́lọ́n kó ṣàánú kó ṣíjú àánú wa. Àmọ́ àwa tá a bá fẹ́ pé a rí pé +234 70 11 29 73 74. So fún alẹ́ yìí nìkan. So tí ò bá dẹ̀ sí pé ká máa ṣàdúrà fúnra wa, kọ́lọ́n kó ṣàánú fún wa. Bàbá wa Adégbìtẹ́, ọlọ́mọba wa ṣíjú àánú pẹ̀lú gbogbo àwọn bàbá wa. Bàbá wa Almaruf Gbọ́lágadé, ọlọ́mọba wa ṣe dáadáa fún yín. Bàbá wa Bádéjọ Ibrahim Abdulhakeem Muradeyo, ọlọ́mọba wa ṣe dáadáa fún yín, kó bá gbọ́rọ̀ yín sẹ́sọ̀. Bákan náà àfọwọ́ Làbẹ́ríkà Ìndámẹ̀ Idris, ọlọ́mọba wa ṣe dáadáa fún yín náà, kó má padà lẹ́yìn yín o. Àfọwọ́ Làbẹ́ríkà di Christ Àlàbá Adégúnwà, ètè ọ̀tá èrò ọ̀tá kò ní ṣẹ lórí yín, yóò máa bá wa gbé yín ga, yóò sì máa là yín. Bákan náà àfọwọ́ Aládé Bákàrè, ọlọ́mọba wa ṣe dáadáa fún yín. Àfọwọ́ Jamali Abubakar Sa'idu Kakawa, ọlọ́mọ fi yín lẹ̀ kárí gbogbo ẹ̀yin ọmọ ìyá wa, ọlọ́mọba wa ṣíjú àánú wò yín, kó bá wa ṣe dáadáa fún yín, kó má wa ṣe léyìí láṣẹ mọ́ fẹ́ni kankan wa, kó sì má fi ṣòpin nínú ìgbésí ayé oníkálukú lọ́lá agbára Ọlọ́run àtijẹ́ kan ṣo rẹ̀, kó wọlá pé wọn náà nìkan lọ́ba tá a lè máa pépè tó sì máa dá wa lóhùn báwa náà ti ń fẹ́. Ọlọ́run dákun dá wa lóhùn gbogbo ń tà ń fẹ́. Ọlọ́run dákun má jẹ́ ó yọ ọ́ lẹ̀ fún wa Ọlọ́run. Ṣàánú fún wa láyé, kó ṣàánú wa lọ́run. Bàbá dọ́dọ̀ rẹ má ló mọ̀ wá o, má ló fẹ́ rí wa o. Kọ́lọ́run kó ṣe dáadáa fún wa. Ọlọ́run dákun wá ṣíjú àánú wa. Gbogbo àwọn tí wọ́n wà lórí àárẹ̀, Ọlọ́run dákun bá wa wò wọ́n sàn. Àwọn tí wọ́n lálàáfíà, Ọlọ́run dákun má sọ wá dá láàrẹ̀ o. Gbogbo ohun tó ní kálukú wa ń fẹ́, Ọlọ́run dákun má ṣàì bá wa fẹ́. Wá ṣàánú fún wa, kó bá wa gbọ́rọ̀ wa sẹ́sọ̀
la ilaha illallah. So ó dàbí pé kò àtúwà ń fàsìkò yìí sọ fún agbẹ̀yìn tẹ́jú lólùfẹ́ dákun àbùkátà láńláń fóònù kan bí yàn bá lè ra tó bá fún wa alhamdulillah, a sì bùkátà iPhone kan náà tá a lè máa lò fún prógráàmù náà àbùkátẹ̀. So a sì bùkátà lórí ìta aṣọ yìí ní ìsìn yẹn náà gbogbo ẹni tọ́lọ́run bá ràn lọ́wọ́ kóhun náà kó bá wa ránṣẹ́ ọlọ́run lọ́wọ́ tá a sì mọ̀ pé ọba mi ọba aláàánú yóò ṣe ń tà ń sọ yẹn yóò bá wa ṣe nírọ̀rùn lọ́la agbára ọlọ́run àtijẹ́ kan ṣe ọlọ́run. Gbogbo wa náà táwa wà lórí ètò aṣàdúrà fún oníkálukú wa kọlọ̀ndà kan kó gbàdúrà wa kó gbọ́rọ̀ oníkálukú wa sẹ́sọ̀. àfáwà adikirullah ọláwálé abdulhawal mo ṣàdúrà fún yín kọlọ̀mbà wa ṣíjú àánú wò yín kó bá wa gbọ́rọ̀ yín sẹ́sọ̀. àfáwà alimi muhyiddin kọlọ̀ndà kan bá wa ṣíjú àánú wò yín o. bákan náà àfáwà ọlọ́ládé adébóyè ọládélé adébóyè bá wa ṣe dáadáa fún yín. àyìnà adésọyà ọ̀rọ̀ tiẹ̀ náà ní dàrú. ẹniọlá abdulhakeem ọlọ́mbà wa ṣíjú àánú wò wọ́n náà. alhaji kẹ́ndẹ̀ yasu ọlọ́mbà wa ṣe dáadáa fún yín kó bá wa gbọ́rọ̀ yín sẹ́sọ̀. àfáwà ismail adé abdulaziz ọlọ́mbà wa ṣe dáadáa fún yín. àfáwà dikirullah ọláwálé ọlọ́mbà wa ṣe dáadáa fún yín. àfáwà alíoyè ọlọ́run ní padà lẹ́yìn. bẹ́ẹ̀ ni àfáwà fọlábí yusuf ọlọ́mbà wa ṣe dáadáa fún yín. àfáwà imam abdulfatai zakariya ọlọ́mbà wa gbàdúrà yín o kó bá wa gbọ́rọ̀ yín sẹ́sọ̀. fatai akala ọlọ́mbà wa ṣe dáadáa fún yín. àfáwà abdulhakeem aláwò ọlọ́mbà wa ṣe dáadáa fún ní kálukú wa. àfáwà ẹja lóní budi munas ọlọ́mọ gbàgbé yín. àfáwà abdulrahman abdulmalik yusuf ọlọ́mbà wa ṣe dáadáa fẹ́yìn náà kó sì bá wa gbọ́rọ̀ yín sẹ́sọ̀. gbogbo àwọn tó ń jẹ́ wà lórí ètò ọláàrẹ ọlọ́mbà wa ṣe dáadáa fẹ́yìn náà. ọ̀nàwálé abduljalil ọlọ́mbà wa ṣe dáadáa fún yín kó bá wa gbọ́rọ̀ tí yín náà sẹ́sọ̀. káàdì gbogbo àwọn àtàwọn tó wá fúláàgì ọlọ́mbà wa ṣe dáadáa fáwọn náà yóò tún bá wa gbọ́rọ̀ tí wọn náà sẹ́sọ̀. èyí tá a wí lẹ́ẹ̀kan àfihàn dá wọn lọ́wọ́ kọ́ ni ẹ̀rí pé wọ́n stọ́ọ̀pù ẹ̀ nígbà ara wọn tún wálẹ̀ bóyá wọ́n tún padà wá. ọlọ́run kò sẹ́ni tó fẹ́ kàgbákò láyé ọlọ́mọdé àkàgbákò. gbogbo èyí tá a wí àkànṣọ́ ni o kò dénú ọkàn ọlọ́run bá a ṣíjú àánú ẹ̀yin náà o yóò bá a gbọ́rọ̀ yín sẹ́sọ̀ ọ̀rọ̀ yín ò ní dàrú o. àfọwọ́ àdùkú aláwálé ọlọ́run bá mi ṣe dáadáa fẹ́yìn náà ọ̀rọ̀ tí yín náà ò ní dàrú o lọ́la la ilaha illallah muhammadu rasulullah sallam. àfa alájà wa arámidé abdulkareem ọ̀rọ̀ yín ò ní dàrú kọ́lọ́n bá mi ṣe dáadáa fún yín. àfọwọ́ alájì miftah awésù ọlọ́run bá mi ṣe dáadáa fún ní kálukú wa. gbogbo àwọn orúkọ tọ́lọ̀ ní kí n lè rí dá lélẹ́yìí torí pé tó bá yẹ pé ẹnjìníà wà ń bí ní ìsìn alhamdulillah a lè láǹfààní tẹ́ dáadáa. àfáwà ògúnlákin jẹ́mi kamil ọlọ́mọ mi ṣe dáadáa fẹ́yìn náà o kó sì bá mi gbọ́rọ̀ yín sẹ́sọ̀ o lọ́la la ilaha illallah muhammadu rasulullah. ọlọ́run ò ní jẹ́ kọ́rọ̀ wa dàrú ọlọ́run sì ní jẹ́ kọ́rọ̀ kó tẹ́ǹdì wa gbogbo ń tà ń fẹ́ náà ọlọ́run ó ṣe fún wa bí akil ayyil qayyum alladhi la ta'khusuhu sinatun wala nawm wala hawla wala quwwata إلا بالله العلي العظيم. اللهم ربنا آتنا àfáwà alimi Muhyiddin mo ṣàdúrà fẹ́yìn náà àfáwà gbogbo wa náà láti ṣàdúrà fún torí pé àwọn orúkọ tí mo ti ṣàdúrà fún náà ni mo tún padà tún rí ajá wa tí mo ti ń porúkọ wọn náà Taofik Abelewu bá mi ṣàdúrà bá mi gbàdúrà tí yín náà kó bá gbọ́rọ̀ yín sẹ́sẹ̀. Dr. Nasir aṣàdúrà fẹ́yìn náà o ọlọ́run níjó bàjẹ́ o. Allahumma rabbana atina fid dunya hasana wa fil akhirati hasana wa qina adhaban nar. توفنا مسلمين والإكنا بالصالحين. اللهم كن معنا شفيقا ورحيما ولا تكلنا إلى أنفسنا طرفة عليك توكلنا وإليك أنبنا وإليك المصير ولا أول ولا قوة إلا بالله. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.